بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. abẹ́lẹ́ ọba àlékèọlá ọba tí agbára lé ní ọdún tó kọjá lọ tí a tún fara tì ní ọdún tá a wà tí kìí bá ṣe pé ọláàánú rẹ̀ ni àtẹ́rù tí padà wá bí láti wá kójọ ṣùgbọ́n nínú kí ọlọ́run la fi padà débí látara bẹ́ẹ̀ láti lè máa bá ètò tí gbogbo wa mọ̀ tí a jọ kójọ lé lórí Islam àti àwọn nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò ní kọ́nfẹ́rẹ́nsì wa fún ọdún nìyí láti lè bẹ̀rẹ̀ kí a gbọ́ qira'atun min ayyi dhikri al-hakim walladhi yaqumu bimaqam hadha الشيخ السيد سليمان محمد بوسيري فليتفضل مشكورا نسي àgbọ̀ kíka alukur'an ní ìtí ọmọ wáyé látọ̀dọ̀ kan náà àfa Daru Naim àfáwa Suleiman Muhammad Bosairi kí wọ́n máa bọ̀ lẹ́ni tí a ń dúpẹ́ fún. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس ضرب مثل فاستمعوا له. إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله سميع بصير. الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله قوي عزيز يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. 「
اللهم انفعنا بقراءة القرآن والبسنا بقراءة القرآن. فالآن ننتقل إلى خطوة التالية، فهو الافتتاح الرسمي للمؤتمر، والذي يقوم بمقام هذا فهو الشيخ المعروف الإمام الشيخ إمران عبد المجيد إليها، فليتفضل مشكورا. We are going to listen to the official opening of the conference, and this will come from our able scholar, our Imam Sheikh Imran Abdul Majid Eleha. You are mostly welcome. فليتفضل مشكورا. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وجميع من والاه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا صلى الله تعالى عليه وسلم عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى جميع من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين. أما بعد، إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد رسول الله، وشر الأمور محدثاتها، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أبو الجماعة أدوك فلان أترى إكيالون àti igi ọlọ́run fẹ́ni tọ́lọ́run ọba náà sí wa ọ̀gá wa tí sànẹ́bí wa Muhammad. Ìkẹ́ ọlọ́run àti igi ọlọ́run tí a tọrọ fún ànẹ́bí yìí, ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀, kó bá wọn sàhábà rẹ̀, kó wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa, kọ́lọ́run wá jẹ́ ọkàn àwa náà, kọ́lọ́run sí àwa náà lẹ́ni rí, iṣẹ́ rí, ìwà rí, ọ̀rọ̀ rí, ìrìn rí, ìṣesí rí, táàfì jẹ́ ní rí, ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn. Gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa náà, ìkẹ́gẹ̀ Ọlọ́run jẹ́ ó máa kàn wọ́n pẹ̀lú májẹ̀mú pé káwọn náà wà lórí dáadáa àti déédéé, kọ́ máa wá lọ bẹ́ẹ̀ títí lọ́jọ́ ẹ̀san. Òní tí a wà ń bẹ̀ yìí yóò máa jẹ́ on the 25 December 2015 tí í ṣe ọjọ́ kẹtàlá oṣù Rabi'ul Awwal, ọjọ́ kẹtàlá oṣù Rabi'ul Awwal ọdún 1437. ìpàdé wa lẹ́ni fún mu'tamaru Darun Na'im al-Islami. ìpàdé yìí ń jẹ́ ẹlẹ́ẹ̀keje tí Darun Na'im ti ń ṣerú ètò báyìí, eléyìí ní ẹlẹ́ẹ̀keje. àníyàn wa kò yàtọ̀ sí tàwọn ẹni ìṣíwájú pẹ̀lú ètò wa tá à ń ṣe yìí. èròǹgbà wa náà láti gbétò yìí kalẹ̀ kò yàtọ̀ sí tàwọn ẹni rí. kò dàrú mẹ́rin kankan nínú gbogbo wa lọ́wọ́ pé oṣù December tí ń bá ń parí lọ, oríṣiríṣi fitan wa masaib, oríṣiríṣi wàhálà àtàdánwò ni mùsùlùmí máa ń forí gbá. ìwọ fúnra rẹ bẹ́sẹ̀ bá yí ọ tẹ́sìn yé ìyàwó rẹ, wàá lọ bọ̀mọ̀ tó bí ń jọ Christmas. tọ́mọ náà rí pé dáàdi mi àwọn neighbor wa ti change aṣọ sáwà oníwẹ̀wù ni, sáwà náà ní ní tàṣí ni. fátítí gbogbo ilé ẹ̀kọ́ tìjọba ní, ilé ẹ̀kọ́ aládàáni ní, gbogbo ibi iṣẹ́ tìjọba ní, gbogbo ibi iṣẹ́ aládàáni ní, gbogbo ilé, gbogbo ọ̀nà, gbogbo ìlú. bí ìgbà tí ọdún yẹn jọ́dún gbogbo ayé ni wọ́n ṣe.
wọ́n pírẹsẹ̀ntì ẹ̀ lé gbogbo wa lọ́wọ́ àti mùsùlùmí àti kèfèrí àti kìrìsìtẹ́nì gbogbo wa sì tẹ́wọ́ gbà léyìí tó sì já sí pé oore mùsùlùmí bó ti lè wù kọ́ ọmọ bí orí abẹ́rẹ́ kò sínú ọdún yìí torí pé ntọ́lọ́n bá pè lọ́dún ní ọmọ jọdún ìtòjíṣẹ́ rẹ̀ bá pè lọ́dún ní ọmọ jọdún bẹ́ẹ̀ yẹn bá dán ọdún mi wò lẹ́yìn ọdún méjèèjì tí Islam là kalẹ̀ tá a mọ̀ ní Eidul Adha wa Eidul Fitr àti ọdún kékeré ní Islam tá a mọ̀ ní Yawmul Jumu'ah bẹ́ẹ̀ yẹn bá dọ́dún mi wò lẹ́yìn ẹ̀ faqad ibtada'a fi ddin ọ̀sẹ̀ bíi díẹ̀ sínú ẹ̀sìn. ìlú kọ̀ọ̀kan mo fẹ́ kó yé yín al-ahkamu ash-shar'iyyatu tatajaddadu bitajaddudi al-azmina wal-amkina. àwọn fatawa sharia àwọn adájọ́ sharia yóò máa yí padà bitajaddudi al-azmina wal-amkina bí gbàgbà ti yí fatiwa yí básìkò bá yí fatiwa yí fatiwa kì í dúró lójú kan a ní àwọn sàwábì tó ní Islam a sì ní àwọn mutagayyirat aláwọn tó dúró tí ò lè yí àkídà rẹ̀ ò lè yí o wọn ò lè máa bí ọ pé àfihàn ìṣàkókò máa rògbò tó dáhùn o pé ìjẹ́ yìí méjì ń bẹ́ ń bí bọ́lọ̀ ń bẹ́ bí èyí wò yí sọ́lọ̀ lámàsì yẹn yí ṣùgbọ́n àwọn àfẹ́sí ń lukọ̀ kan wọ́n létò báwọn ti ń yí lápèjúwe ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sìn tí wọ́n ní òye tí wọ́n sì lẹ́kọ̀ọ́ ẹ̀sìn gbogbo orú àsìkò báyìí tó bá ti di on the 22, 23, 24, 20 kẹ́nìkan mọ́lé débi tí ó ti bẹ̀ di kèfèrí àbí ọ̀sẹ̀ lọ́wọ́ ó kéré jù àwọn MSS àwọn TMC KBC bẹ́ẹ̀ lọ kọ́dà ó fi kàn án ọmọ ìyá wa Jama'atu Tabligh wọ́n sàn wọn lọ ìjìmá wọ́n wà bẹ́ẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ètò yóò máa lọ tọ́ba wa di January 2 wọ́n tún wọn lẹ̀ ẹlòmíà tún tiẹ̀ lẹ̀ tọ́ba ti kọ́ àwọn èèyàn lọ tó ti ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀sìn wọn kẹ́kọ̀ọ́ tọ́ba di 29, 28, 30 tí wọ́n máa bọ̀ wá àtún wọn lẹ̀ àárẹ̀ tọ́ba bá àti sinmi tí ó sinmi kù ní jọ́ra yìí January 1st. làwọn àwọn wò pé iṣẹ́ táwọn èèyàn wọ̀nyí ṣe pé àwọn kan sì ń ṣẹ́kù nílùú iṣẹ́ òjé wọn lọ àìráyè òjé wọn lọ ìjọ nǹkan ó yẹ káwa náà sàwọn jọ ká máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ là ń ṣe lé ẹni bá sì ti dún ní ma ti ń bá ti ń wọ ẹni bá ti tọ̀ wò lẹ́ẹ̀kùn lè fi lẹ̀ ma tọ́rẹ́ kọ́ tí ó kọ́ ń bẹ̀ yóò máa rántí ìdọ́dún tí ń bọ̀ ni èyí ń wá lóore fún ọ ju kó jòkó sílé lọ ó lóore fún ọ ju kó ká máa kí ọ fẹ́ kó dùn ní ọmọ ọ̀bù ti dáhùn lọ ó lóore fún ọ ju kí wọ́n máa gbóúnjẹ kọ́ mọ́lé kọ́ máa rò pé ṣe é jẹ ní àbí ìdánù ó lóore fún ọ ju kọ́ mọ̀lẹ́ máa bá ọjà pé dádì sáwò nípa díẹ̀ ní ẹ̀yin ò ṣe Christmas ni torí wọ́n ti wí sí lẹ́tí skul gbogbo street ní wí eléyìí wá lóore fún ọ pé tọ́ba ti lọ́dẹ ní báyìí à ń lọ wá sí tọ́ba ti January 1st à ń lọ gbọ́dọ̀ nílẹ̀kọ̀ọ́ kí láwa sọ̀rọ̀ nílẹ̀kọ̀ọ́ náà láti pè ní conference níta ń pè ní conference ní ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ láti mẹ́sì jáde lóbi jẹ́ pé lọ́dún kọ̀ọ̀kan à ń yanjú tọ́pìkì kọ̀ọ̀kan tí ó máa jẹ́ àǹfààní fún gbogbo mùsùlùmí àwa yẹn sì yí pé àáfàá kan ṣoṣo ẹgbọ́n mi dáadáa ìwọ tó bá lajú lọ́ọ́ lagídí bẹ́ẹ̀ bá kẹ́kọ̀ọ́ tó bá lajú iye máa balance ni tẹ́bá àwọn afáwọn abá pè lọ́dún yìí ará Ìlọrin ará Ọ̀fà kọ́dà àfáà náà àwórí ń bẹ láàrin wa lónìí tó ipá àgbàfáà ni wọ́n alùsùnà ni wọ́n tún jà wórí à ń pa àfáà káàkiri ilẹ̀ Yorùbá ni à máa ń pè lọ́yọ̀ọ́ à ń pè lọ́yọ̀ọ́ tó bá dijọ́ mẹ́jọ nísìnyí sheikh wa ń bọ̀ láti wò Dr. Asra Dr. Aláró ń bọ̀ láti lọrin à ń pa àfáà káàkiri ilẹ̀ Yorùbá ni torí sábà pé tí a bá ti ń parí conference lọ báyìí a kọ communicate torí ẹ̀ láti ní gbogbo ara àfa a máa ń kọ́ ẹ̀rọ àwọn àfa tá a rí pé kéwúyé ó nífẹ̀ẹ́ sí a nìkan wá torí tó bá ní tí ó sọ sí ká tó pass communicate kọ́ mọ́kùnrin ò sí mẹ́ wá wí tiẹ̀ tọ́ba sì jẹ́ oṣù bí àlíọ́ bọ́jà àdìríyà máa bọ̀ bọ́jà tìjà níyà ní abá parí ọ̀rọ̀ ọ̀nà wọ́pọ̀ onítìẹ̀ tí ọbẹ̀ sọ sí ní tí wọ́n wí tí ọba tí Ọlọ́run takò bọ́bá sì takò àwọn afáà ṣe àlàyé rẹ̀ fún ọ pé bó ti rọrùn kò dé kí ni kò rí bẹ́ẹ̀ o tọ́ba sì fòdodo ọgbà òdodo wọlé ìjàgbàkọ́ lóbi jẹ́ pé níparí conference a ṣe communicate tá a bá ṣe ó ti dòfin ẹ̀sìn fún gbogbo yín nígbà táwọn afáà ṣe ìjìmọ̀ olórí ọ̀rọ̀ kan ni lóbi jẹ́ pé a ti pass ọ̀pọ̀lọpọ̀ communicate ní conference wa yìí eléyìí wà lẹ́lẹ́kejì ìgbìyànjú ẹ̀sìn ni o gbogbo àwọn afáàsùn náà yókù náà ti gbìyànjú ara gbìyànjú àwọn afáàsùn náà gbogbo ọjọ́ Sunday tí kálukú jòkó lé sí wọn aráyè tẹlomi lọ làṣàlátù tí ń lọ lómi sókè lọ́hùn-ún tí wọ́n tún ní kọ́máǹtì white wá kọ́ máa ju kádùá rẹ̀ ó lè gbà
àwọn àfáà súnà rí pé ìlú ọjọ́ Sunday ńlọkulò yìí náà àwọn àfáà súnà dá yílákò ìlmíyà lẹ̀ gbogbo àwọn àfáà àgbààgbà àfáà Sheikh Najmuddin àwọn àfáà Dr. Lalu àwọn àfáà gbogbo wọn jọ Sunday wọn dájú pé sílẹ̀ wọn sọ pé Sunday jẹ́jọ́ tí kébèrè ń ṣẹ̀sìn wọn rí níjọ́ pé mùsùlùmí ráyè níjọ́ yìí ẹjá ìdánilẹ́kọ̀ọ́ sí ibẹ̀ fún wọn. bẹ́ẹ̀ gbogbo àwọn àfẹ́sìn wọn wojọ́ táwọn èèyàn ráyè tí wọ́n lè wá gbọ́ ẹ̀kọ́ tí wọ́n sì dánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn irú ẹ̀ lélẹ́yìí náà ìdánilẹ́kọ̀ọ́ là ń sìn. ọ̀rọ̀ mi sì dàrú àwọn èèyàn lọ́wọ́ tó nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí make announcement kọ́ọ̀lù àwọn èèyàn ń pè mí mọ́ láǹfààní àti gbé mi láǹfààní àti gbé mi wọ́n ń béèrè pé ìjọ Jímọ̀ mọ̀ ní ṣe ìníbẹ̀ náà ni wọ́n ní kò láti ń tá a bá ti ṣe tán tó bá dà sí kò Jímọ̀ á dìde àlọ́ ní kírun ní mọ́sálásí ọ̀dọ̀ wa bàbá sì kírun tó àmọ́ padà wá sí ìdánilẹ́kọ̀ọ́ wa. mo padà wá rò pé ìjọ Jímọ̀ ní yìí pọ̀ wọ́n wá láti pèsè bá a ṣe ìjọ Jímọ̀ kárí eléyìí tún Jímọ̀ kejì mo padà wá sọ́mọ́ àdìsí tí ń bẹ́nu Sunanu Abi Dawuda mo padà wá ní kó dàbí ẹni pé àdìsí yìí làwọn èèyàn wọ́n ń tọ́ka sí o tá Ànábì ń sọ pé ní Amr ibn Shu'aib lọ́gbà wa lọ́dọ̀ bàbá tiẹ̀ ọ̀là Ànábì náà ọ̀pọ̀ fún wa ani tahalluq yawm al-jum'ati qabla as-salah ká kójọ pàǹsì dánilẹ́kọ̀ọ́ before ká tó kí Jímọ̀ níjọ́ Jímọ̀ wa ani shira'i wal bay' ó sì kọ́ kátàjà kárajà nígbà tá Ànábì wa parí onífẹ̀lẹ̀ masjid nínú masalasi kò pé ní họ́ọ̀lù ẹ bá tẹ̀sí wáyé o inú họ́ọ̀lù láti kí ni láwàá yìí ìwọ tí nǹkan ọba wáyé gbogbo ilẹ̀ ní fóònù lọ́wọ́ ń búráùsì àtìrí ìmọ̀ ti tú ẹnìkan ò lè kúrọ́ mọ́ àtìrí ìmọ̀ ti tú bóòsì ọ̀bá bọ́lárọ́ gbogbo ẹ̀ léèbó wọ́n ti ṣe translation gbogbo ẹ̀ síbẹ̀ lọ́wọ́ wo sẹ́ríwò àwọn àfáà lórí àdìsí wọn lọ́wọ́ wo àgbéyà àwọn àfáà lórí àdìsí wọn lọ́wọ́ wò ó ìtí wọ́n ń sọ fún ọ ni pé ẹ má kójọ sí mọ́sálásí fún ìdánilẹ́kọ̀ọ́ ní Jímọ̀ torí ẹni tí ó tètè dé tí ọ̀bẹ ṣe náfìlà kí ẹ má máa fi ìdánilẹ́kọ̀ọ́ dà ní ọmú ìdánilẹ́kọ̀ọ́ kan ní òsèré wa kọ́ má jẹ́ nu mọ́sálásí torí kẹ́ ẹ má kó dà àwọn ẹni tó tètè dé torí tí ń bẹ́ẹ̀ nù àdìsí ni pé wọ́n fẹ́ ká tètè dé Jímọ̀ tábà ètò wa dé Jímọ̀ ká máa ṣe náfìlà ká máa ṣe báadà ìwọ kọ́ wá dọ̀dọ̀ nílẹ̀kọ́ lẹ́nu mọ́sálásí níjọ́ táwọn èèyàn fẹ́ ṣe báadà mọ́sálásí sọ̀rọ̀ fílà nílẹ̀kọ́ tiẹ̀ yọ àfẹ́ ti kọ́dà ní sọ́rí àwọn àfa nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí bí àwọn àfa léde pé ọlọ́njẹ́ mi yóò mú tí bùkátà bá gbé wá mọ́ táyì ṣe bẹ́ẹ̀ jojúmọ́ wọ́n ní tí bùkátà bá gbé wá lẹ́ẹ̀kan tuntun ká nẹ́bí wí èyí tó fẹ́ di gbogbo ìgbà tí wọ́n máa ṣe tí wọ́n lé jáwọn yọ máa gbádùn nẹ́fìlà wọ́n tún bí àwọn àfa léèrè púpẹ́ táwọn bá ń sin nǹkan bọ̀ tíjọ́ Jímọ̀ wá kó sáà níbẹ̀ táwọn máa bá lọ́kọ́ wọn ní irújọ́ nǹkan wí kì í ṣe ẹ̀kan òun lànẹ́bí wí àti ti sọ̀rọ̀ yìí náà níjọ́ ta kọ́ sí kọ́fẹ́rẹ́nsì ti bóyá kò ní ti gbọ́ ẹlòmíì bóyá lómi ò ní tẹ̀lá bóyá kò bí ìbéèrè lọ́dọ̀ àwọn afẹ́sìn kí wọ́n ṣàlàyé fún bóyá lómi sì ń fọn fatiwa èyí tó lè bóyá wà mùkálífù sí tá à ń sọ gbogbo èyí náà agbọ́dọ̀ létí ẹ̀ agbọ́dọ̀ bàbí yóò ti máa rí nu akọ́kọ́ kan rẹ balẹ̀ adúpẹ́ fọlọ́ wọn gbà ní ẹ̀sìn fún wa àdìsí ń bẹ́ẹ̀ náà Abu Dawud ọba débẹ̀ ọba Sunan Nasa'i ọba ti sì ń bẹ̀ Ibn Majah kọ́dà ìwáyà àdìsí tó wá ń gbà ó tún wá lọ́nà míì tá nẹ́bí ń kan táyé sí mọ́sálásí wípé ẹ̀dá kan nǹkan mi sọ́nu àìbéèrè mọ́sálásí anabi wa nka nínú tó fún wa kà náà ni pé níjọ́ Jímọ̀ o nínú mọ́sálásí o ọ̀pọ̀lọpọ̀ máa fún ẹ̀lẹ́kọ̀ọ́ ọjọ́ Jímọ̀ ní mọ́sálásí nínú mọ́sálásí ni wọ́n ń wí kì í ṣẹni tó wà láyé mi àbẹ́ni tó wà níta ẹni tí ń ṣe gbogbo ìgbà ni wọ́n ń wí kì í ṣẹni tó kàṣẹ ẹ̀ka tó ṣe kí ni tí bùkátà gbé wa tó sì bí abùkátà tó mójú kò ní ibẹ̀ ẹsẹ̀ lọ́wọ́ ẹlọ́wọ́ dọ̀wọ́ tó lè fi dà ìtì wọn fi ń pè nǹkan níbi díà lófin ó lófin nínú ẹ̀ ní kó di mùdáwámà kéèyàn sọ dẹ́sìn fáwọn èèyàn torí tí wọ́n ń pè bídíà ń pilẹ̀ rẹ̀ mọ̀bùtúndì àfìdín wà laysa min aslihi kó o fi nǹkan sínú ẹ̀sìn àbí kó o yọkùn bẹ́ẹ̀ tí èyí sáré ẹ̀sìn kó o pè é lẹ́sìn fáwọn èèyàn ètí ń jẹ́ bídíà ntí ọba ti jẹ́sìn àyè pè bídíà ntí ọba ti jẹ́sìn ò ní pè ní bídíà ẹ̀sìn kó o dínkù kó o yọ kó o sì pè é lẹ́sìn fáwọn èèyàn ni wọ́n ń pè ní bídà èyí jẹ́ nínú ọ̀rọ̀ tí mo fẹ́ kílíà nínú gbọ́dọ̀ ti kílíà rẹ̀ ti yẹn ju àti sèkán náà níta ti kílíà rẹ̀ omi náà tún ní kò sí èméjì omi ò tún bá wáyà omi ò tún dínà láti kíni
táàpù tún sọ bá ti máa tún sọ náà ló tàgbọ́ yé ìsìnkíni tí ì kárí ó sì ń sọ̀kan kò tún máa gbálẹ̀ mi ò ní sọ mí o ó ń sọ̀kan kò tún máa gbálẹ̀ mi ò ní sìnkíni ò ní sọ mí tọ́ bá ti wà lábàá yìí náà tì lórí tó ń ṣe ò ní pírọ́blẹ́mù. ọdún yìí kí la fẹ́ gbéyàwó n ta fẹ́ gbéyàwó ni pé al-islamu bayna al-gharabati wal-hadatha islam tó ti pẹ́ láti jọ̀njọ̀n islam jọ̀njọ̀n àti islam òde òní tá a bá sọ fún wa pé islam jọ̀njọ̀n ìta ń sọ ń bẹ̀ ni pé bàdá al-islam ghariban fasa yahudu ghariban fatuba lil ghuraba islam bẹ́ẹ̀ lájòjì yóò lọ lájòjì oríire fáwọn àjòjì kí la gbà lérò pẹ̀lú islam àjòjì làwọn afáfẹ́ yẹn ju conference kí wá ní islam òde òní kí ni ìyàtọ̀ islam tàná sí kókónù sórí islam rẹ tí ọbàjọ tàná kì í ṣẹ̀sìn o islam tó ń ṣe tí ọbàjọ tàwọn tàná kì í ṣẹ̀sìn mọ́ islam rẹ gbọ́dọ̀ tó tàná yóò fi máa jẹ́ gbogbo ẹ̀ làwọn afọ́yanjú gbogbo ẹ̀ làwọn afọ́yanjú ìparí ọ̀rọ̀ mi àwọn àgbàgbà fáwọn tá a pè lọ́dún yìí mò ń kí kẹ́ káàbọ̀ bẹ́ẹ̀ látòrí àfáwa tí wọ́n jẹ́ olùdarí ìjókòó tòní fún wa fadilatu sheikh dr abdulrahman ahmed kakuri ọlọ́jàre wọ́pẹ́ àti ẹ̀kọ́ wọn láti pèlẹ̀ nígbà wọn ti jáde marcus tí wọ́n fi wá sí first degree second degree phd saudi arabia gbogbo yìí akínyẹrọ ọba àsùn ilẹ̀ sáré mo kí àwọn afáwa gbà tí wọ́n tún já aṣíwájú fún chairman tòní aṣíwájú wọn jẹ́ fún wọn tó ipá wọn ni wọ́n kì í jímọ̀ fún wa lẹ́nu Dr. Kamaluddin láti ọ̀fà ara àwọn tí wọ́n parí ní Saudi Arabia làwọn náà ní dókítà wọn náà ọlọ́ọ̀dì àni wọn pẹ́ wọ́n wá kí afáwa àgbà táwọn náà ó sì dánilẹ́kọ̀ọ́ fún wa Dr. Yahaya Tóní Murtada wọ́n parí ẹ̀kọ́ wọn ní Ìbàdàn wọ́n kẹ́kọ̀ọ́ Saudi wọ́n lọ Pakistan rí gan kódà wọ́n pàdé àwọn sí àrí Pakistan wọ́n tún wá lọ sí Malaysia wọ́n parí tó yíjí wọn lọ́wọ́ wọ́n tún wá dé lẹ́kítọ́rà ní Malaysia àwọn náà bẹ̀rẹ̀ ní joseph lẹ́kítọ̀ fún wa lónìí kọ́lọ̀ máa sìn wọ́n lẹ́sìn rẹ̀. bákan náà ó kí àfáwà gbà láti bí ọdún mẹ́ta mẹ́rin àwa wọn jọ ń bàbọ̀ náà ni àá sì tún jọ ń bá lọ náà ní kọ́lọ̀ máa sìn wọ́n lẹ́sìn rẹ̀. àfáwà fadilatu sheikh àfáwà gbà lọ́ọ̀yà wa gbà gbogbo lọ́ọ̀yà mùsùlùmí Nàìjíríà ẹni tó jẹ́ chairman wọn ni pé muslim lawyer sí Nàìjíríà chairman wọn wà kalẹ̀ àwọn sì ní balógun àdínì fún gbogbo ilẹ̀ Àwórì wọ́n tún wá jágbá fà nínú súnà nínú ẹ̀sìn fadilatu sheikh Muhammad Hibatullah Salako ọlọ́wọ́ jàre wọn pé mo kí afá wa tí wọ́n sojú Sultan Sokoto nídòkó wa bí lẹ́nu àwọn ni aláàjì wa tí mo fi ọ̀rọ̀ tàkọ́lé dákọ̀ wọn aláàjì wa Mustapha ọlọ́wọ́ jàre wọn pé kíkí tí mo kí gbogbo wọn mo fi kí gbogbo kan pátá nígbà mo ti kí àwọn afá wa tí wọ́n da wa lẹ́kọ̀ọ́ tán kíkí tí wọ́n mo fi kí kalẹ̀ Daaru Naim lọ́kùnrin mo kí wọn ọlọ́wọ́ san wọ́n lẹ́sàn rẹ̀ àwọn afá Daaru Naim ọlọ́wọ́ san wọ́n lẹ́sàn rẹ̀ àwọn àgbàlagbà bẹ ọlọ́wọ́ san wọ́n lẹ́sàn rẹ̀ àwọn ọ̀dọ́ bẹ ọlọ́wọ́ san wọ́n lẹ́sàn rẹ̀ bẹ́ẹ̀ látòrí àmìlá ó fi káàdì gbogbo obìnrin ọlọ́wọ́ san wọ́n lẹ́sàn rẹ̀ níparí ọ̀rọ̀ mi ìmọ̀ jíyìn fún ìmọ̀ bí tóní létí pé pẹ̀lú ògo Ọlọ́run wa bẹ̀rẹ̀ ètò wa láti ọ̀dọ̀ chairman wa Dr. Abdulrahman Ahmed wọ́n bẹ̀rẹ̀ fún wa. àtọ̀rọ̀ àlékún ìkẹ́gẹ̀ fún sẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam àti kí àtọ̀là náà kó máa bá gbogbo àwọn aráalé rẹ̀ àwọn sàhábà rẹ̀ àwọn tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí dijọ́ gbèdé alikiyama ọlọ́dà kókó ka gbogbo wa náà sínú wa adúpẹ́ fọlọ́n tọ́lọ́ ní ká wà nù ìjókòó oríire yìí lónìí báyìí gẹ́gẹ́ bí Sheikh Imran ti sọ àǹfààní ibẹ̀ oríire ibẹ̀ ọlọ́dà kún má fi wọ́n wa ọlọ́dà kún jó bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan kalẹ̀ yá pàdé rẹ̀ níbi tí owó àtọmọ àti góòlù àti gbogbo ìrìn ayé òní wúlò àfẹn tó bá jókòó nírú ìjókòó báyìí náà kọ́lọ́dà kún má dùn àládà rẹ̀ irú ìjókòó báyìí ìjókòó súnà ìjókòó ẹ̀kọ́ ó sọ wọn ní àwùjọ ibi kọ̀ọ̀kan láti máa rí kátà pé ìjókòó súnà ló wá sí irin gíní báyìí Sheikh Imran ọlọ́run lè dẹ́mi yín lógbòdò àtẹ̀yìn àti gbogbo àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ ládá náà ọlọ́run tó máa jẹ́ kẹ́ gbòòrò sí jù báyìí lọ́lẹ̀ àti gbogbo àwọn tó dá sí ètò náà bó ṣe wò ó kéré ma títí lórí họ́ọ̀lù tá a jòkó yìí àti títí lórí gbogbo ètò tètò fi tò ọlọ́run sàkálùkọ wa ní ẹ̀san dáadáa àti gbogbo àwọn mọ̀hádìrúnà wa àwọn olùdánilẹ́kọ̀ọ́ táwọn náà lo kálámù àtagbárí ọlọ́run ní da ìmọ̀ wọn rú ọlá títóbi rẹ̀ ọlá ìjọkan ṣoṣo rẹ̀
náà ìgbà tí wọ́n ní abẹ́rẹ́ ìjókòó gẹ́gẹ́ bí wọ́n ṣe prógrámù rẹ̀ so táìmù ti against wa òní ò fi wá kan tó jẹ́ pé ẹni tí ó fẹ́ sọ̀rọ̀ ọ̀gá gbogbo àwọn lọ́yà tó chairman wọn àwọn lọ́yà tó jẹ́ mùsùlùmí so àwọn ni wọ́n kọ́kọ́ bá wa sọ̀rọ̀ so wákàtí kan àbọ̀ ni wọ́n ti fún wọn tẹ́lẹ̀ àmọ́ nísìnyí bóyá kó wá lè máa wọ́n kàn wá bá wa sọ àkòrí ọ̀rọ̀ náà ni orúkọ wọn ni Wazir Hibatullahi Salako Hibatullahi Zamakhshari ọ̀nà àwọn afáàdán ti jẹ́ Hibatullahi abadi pé Hibatullahi lọ́dọ̀ náà wà ní Hibatullahi Zamakhshari Wazir wa Hibatullahi Salako tàbí ní ọdún gbọ́ọ̀rọ̀ sẹ́yìn wọ́n ní wọ́n jẹ́ olùdásílẹ̀ madrasa tahfizul Quran ọlọ́dà kò jẹ́ kí ilé kí ó náà máa gbòòrò sí ní mọ̀rùkú wọ́n jáde ní Mahad al-Azhar ní Ìlọrin wọ́n sì jẹ́ hafizul Quran wọ́n sì gba LLB ní Jamia Bayero ní Kano so gẹ́gẹ́ bí ẹni tó bá sì ti jáde mẹ́wọ̀n ó ti di lọ́yà náà nù so àwọn ni wọ́n á ní chairman fún gbogbo àwọn lọ́yà tó jẹ́ mùsùlùmí ní Nàìjíríà ẹ̀rí pé ipò ńláńlá ni kọ́nàdà kòkó má gbé wọn ṣubú so àwọn náà tún ní national chairman judiciary committee fún Nàìjíríà àwọn tún ní national treasurer fún Mulan that's national president Muslim Lawyer Association of Nigeria Mulan àwọn tún ní balógun mùsùlùmí of Ọ̀fà Àwórì land Ọ̀tà Àwórì land ọlọ́run jẹ́ àárín wọn pẹ́ so lecture wọn gẹ́gẹ́ bí mo ti sọ wákàtí kan àbọ̀ ni wọ́n fún wọn ṣùgbọ́n wọ́n bá wá dìbò tí òfin ní tó wákàtí kan mọ́ torí àsìkò torí jímà torí ìdásí àti ìbéèrè so àwọn ni wọ́n bá tríìtì mọ̀dún pé ní masuliyatu rabbil manzil tijaha al manzil ẹ̀ntà ní kó darí ilé bó ló ṣe fẹ́ handle ilé ẹ̀ntà ní kó darí ẹbí ẹ̀ntà ní kó darí àwùjọ ẹ̀ntà ní kó darí local government ẹ̀ntà ní kó darí state ẹ̀ntà ní kó darí Nigeria ẹ̀ntà ní kó darí àwùjọ kan bó ní ó ṣe fẹ́ darí rẹ̀ kí ni ó fi darí rẹ̀ àwọn nǹkan olónílọ́wọ́ tó yẹ kó fi darí rẹ̀ ó ní àwọn Sheikh wa Salako bá wa sọ̀rọ̀ lé lórí ní àárín nǹkan tí ò ní tó wákàtí kan pẹ̀lú ògbọ́lọ́ kí máìkì bá lọ sọ́dọ̀ wọn. A'udhu billahi sami'il alim minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillah ala ni'matil islam wassalatu wassalam ala nabiyyil islam وعلى آله أهل الإسلام وأصحابه القائمين بالإسلام وعلى من اتبع بهديهم إلى يومنا هذا ومن يومنا إلى يوم القيامة ونحن معهم أجمعين آمين. مكي chairman wa MIT bẹ̀rẹ̀ ka àsìkò mi nítorí pé gẹ́gẹ́ bí ọmọ kéwú èmi lẹ ní kí n kọ́kọ́ sọ̀rọ̀ mo sì gbọ́dọ̀ follow protocol mo gbọ́dọ̀ lé protocol tí àwọn yòókù máa tẹ̀lé bí n bá ṣe kí yín báwọn yòókù bá dé bọ́n bá tẹ̀ wá kí yín bẹ́ẹ̀ tèmi ó ti gbé tiwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti fi kọ́ wa ẹni fardu kìfáyà ni mo fẹ́ ṣe chairman wa ti ní àti pàápàá jùlọ olùdásílẹ̀ àbí àáfàá àgbà fún gbogbo wa tó jẹ́ àáfàá àgbà ní àdáyanrí fún Darun Naim ẹni tí Ọlọ́hun fi faslul khitab kẹ́ àsọyanjú àsọyanrí Ọlọ́hun fi sáfà wa lẹ́nu ẹ jẹ́ ká jọ ṣe alhamdulillah.
mo wá kí gbogbo àwọn àfáà wa tá a máa pàdé ń bí every 25th of December. Gbogbo ẹ dákun ẹ má bínú pé mi dárúkọ yín ní kọ̀ọ̀kan. Pàápàá jùlọ àwọn ẹlẹgbẹ́ mi mo pè wọ́n lẹ́lẹ́gbẹ́ ni wọn kì í ṣẹgbẹ́ mi o. Tí àwọn náà wá láti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa. Mo kí gbogbo wa pátá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tẹríba àti ìrẹ̀lẹ̀ ọkàn tó kún rẹ́rẹ́. Gbogbo ẹ̀yin olùtẹ́tísí mi lọ́kùnrin àti lóbìnrin mo ń ṣe assalamu alaikum wa rahmatullah wa barakatuhu. Nígbàtí àfáàwà àgbà tí wọ́n pè mí láti sọ fún mi pé kí n wá sọ̀rọ̀ àwọn tú sí responsibilities èmi tú sí obligation. Àwọn ní kí ni responsibility olùdarí ilé. Olùdarí ilé wọ́n ní kí ni responsibility ẹ̀ sí àwọn tó ń darí. Èmi wá tú sí pé kí ni pàtàkì ojúṣe olùdarí ilé sí àwọn tó ń darí ẹ̀. Ṣé mọ̀ pé kò sí bá a ṣe máa ṣe bòlò tí ò ní a ṣèṣe ẹ̀fọ́ ṣáà ní ẹ̀foríjì mi ẹ̀yà fìmí fọlọ́run àtànábì. Mo tú bẹ́ẹ̀ nítorí background mi gẹ́gẹ́ bí lọ́yà. Mo wá fi nǹkan méjì wéra wọn ní ìbẹ̀rẹ̀ Rabbul Manzil àti Manzil ìyẹn ni ilé ibùgbé. Ìdánilẹ́kọ̀ọ́ wa yìí kìí ṣe ti academics ni. Mi ní lè lọ púpọ̀ nínú ẹ̀ pé kí n máa sọ yí pé Manzil rí báyìí máa wà ní kinní kan ní àà. Mo wá compare ẹ̀ pẹ̀lú usra. Ìyẹn ni family. Wọ́n jọra wọn ó depend lórí ààyè téèyàn bá fẹ́ lò wọ́n sí. Ṣùgbọ́n fún ìdí pàtàkì ìjókòó wa tèmi mo fẹ́ lo Manzil sí ààyè usra ìdílé nítorí kí n bá lè streamline discussion yìí kí ó má wà at large. Lẹ́yìn yẹn mo sọ kí ni pàtó nǹkan tí Islam ń fẹ́ lórí ọ̀rọ̀ ìdílé. Lẹ́yìn yẹn mo sọ ìkíní ìkejì ọlọ́run dọ́kùnrin ọlọ́run dóbìnrin dẹ̀ pàtàkì ẹ̀. Ọlọ́run wá ṣẹ̀ wá ní ó dá o ẹ máa fẹ́ra yín. Ọlọ́run wá yan ìmáàmù láàrin èèyàn méjì. Ìmáàmù yìí ó ṣeé ṣe kí ìjọ ẹ̀ kó pọ̀. Ọlá àti pa àlùbáríkà túláàsì ìmáàmù ló ṣàjẹ́ nínú ilé ẹ̀. Mo ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí sọ lórí obligations. Obligation yìí ó máa jẹ́ ká gbọ́ nǹkan kan lórí voidable, ìyẹn ni nǹkan tó ṣe é túnṣe tó bàjẹ́ tó ṣe é túnṣe àti void àti nǹkan tí ò ṣe é túnṣe nínú Islam. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Gẹ́gẹ́ bí mo ti ṣe wí, Ọlọ́run ọba àlékiọlá ó ṣàlàyé fún wa wípé gbogbo ẹ̀mí bákan náà ni. Kò sí èyí tó ju ẹ̀mí kan lọ. Alladhi khalaqa fasawwa. Ó tún sọ lóríṣiríṣi ọ̀nà. Ó tẹ̀ fi rẹ̀ búra pé wa nafusin wa ma sawwaha. Òun
ó tún fi rẹ̀ búra pé òun tóun dá ẹ̀mí tóun ṣe ẹ̀mí ní dọ́gbadọ́gba. so láti bẹ̀ a mọ̀ pé àtọkùnrin àtobìnrin ikú tó ń pa ọkùnrin ló ń pa obìnrin bọ́kùnrin bá ń lówó obìnrin ń lówó kò sí nǹkan tọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe. ìgbà tí bàbá Ummu wa Mariam tí ó bí Mariam tí ó wá bẹ̀rẹ̀ sí fẹ́ máa sọ̀rọ̀ bíi pé ọkùnrin lòun wà obìnrin lòun bí yìí Ọlọ́run ní ìwọ mọ̀ ń tó bí àwa la mọ̀ ń tó bí. ìyẹn ni pé àtọkùnrin àtobìnrin tọ́lọ́run bá ṣe fún wa kọ́lọ́run ṣe wọ́n lólóríire. ńgbà tọ́lọ́run gbé kalẹ̀ báyìí gẹ́gẹ́ bí mo ṣe wí pé mo streamline ẹ̀ sí ọ̀rọ̀ ìdílé. Ọlọ́run wá ní òkè o àtọkùnrin àtobìnrin o ẹjọ́ wa o ìkan náà níyí o àmọ́ walirrijali alayhinna daraja step ẹyọ kan ṣo péré lọkùnrin fi ju obìnrin lọ o step mélòó ni ẹyọ kan kò pé méjì o. nípa báyìí irú ẹ̀tọ́ tẹ̀yin ọkùnrin ní lórí àwọn obìnrin náà nírú ẹ̀tọ́ bẹ́ẹ̀ lórí yín o nítorí pé step ẹyọ kan ṣo péré ni o a sì ń bọ̀ mbẹ́. àwa di family ṣáájú ká tó mọ rírì ohun tó wà nínú Islam pàtàkì tí Islam ń sopọ̀ mọ́ family ẹ jẹ́ ká sọ̀rọ̀ díẹ̀ ṣókí lórí tìbílẹ̀. ó fẹ́ já sí bákan náà káàkiri gbogbo àgbáyé ṣùgbọ́n èyí tá a máa fi ń jọra wọn òun ni family ní ti ọ̀dọ̀ àwọn olóyìnbó. lọ́dọ̀ àwọn olóyìnbó family àti ọkùnrin àti obìnrin kò sígbà kan tí ọkùnrin fi ju obìnrin lọ lọ́dọ̀ olóyìnbó. lọ́dọ̀ aláwọ̀ dúdú òòṣà ni ọkọ jẹ́ fún ìyàwó tó gbọ́dọ̀ máa bọ. ìyẹn ni pé obìnrin ní ilẹ̀ aláwọ̀ dúdú pàápàá jùlọ ilẹ̀ tiwa tilẹ̀ Yorùbá obìnrin àfi kó máa ṣe ẹrú sìn ọkọ ẹ̀. torí kíni ẹnìkọ̀ọ̀kan ló máa mọ̀dí bóyá nítorí kóun bá lè nífẹ̀ẹ́ ìyàwó òun àbí bóyá nítorí kí ọkọ ẹ̀ bá lè nífẹ̀ẹ́ àbí torí kí ọkọ bá lè mọ gbọ́ bùkátà lórí ẹ̀ àbí bákan. gbogbo ohun tí wọ́n bá sì ń ṣe ìjọ tí orí bá ti ń ta ọkọ látàrí àti tọ́jú ìdílé ẹ̀ a máa béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ á ṣe bí wọn náà ń ṣiṣẹ́ bù fún mi bù fún ẹ làkèrè ń ké lódò àbí wọn kì í pa bẹ́ẹ̀ lówe ẹ foríjì mi o a máa sọ bẹ́ẹ̀ nítorí kí ìyàwó ẹ̀ bá lè máa dá sí àwọn míì tẹ̀ bá débi pé tán bá fẹ́ jẹun nulẹ̀ bí ọkọ bá fi 100 naira sílẹ̀ a máa retí kí ìyàwó náà fi 100 naira sílẹ̀ ìyàwó ló dẹ̀ sì máa lọ ra nǹkan o tó bá tún débẹ̀ tí 200 naira àwọn méjèèjì ò bá gbé ta ló máa fowó kún ìyàwó ni tìsílámù kan yẹn tìsílámù ni pé dhalika bima anfaqu min amwalihim kí ló dé tá a fi fún wọn ní dáràjà ní step lórí àwọn obìnrin wọn nítorí bùkátà tí wọ́n fẹ́ máa gbé
lórí owó lórí làákàyè lórí ẹ̀sìn gan a máa pín ń sìn àti débẹ̀ báyìí àti ṣe ọ̀gá lórí èèyàn o gbọ́dọ̀ fi nǹkan kan ju onítọ̀hún lọ ọlọ́run fún rẹ̀ ló wá choose ọ̀nà tóun ti dá ọkùnrin lọ́lá lórí obìnrin ọ̀nà wo ló choose ó ní ká máa náwó lé wọn lórí bá a fẹ́ ká náwó lé wọn lórí bá a fẹ́ ká náwó lé wọn lórí bó tẹ́ wa lọ́rùn ká náwó lé wọn lórí bí ò tẹ́ wa lọ́rùn ká ná kódà àwọn àfáà wọ́n bá débi pé tí ó bá ti di pé ọkùnrin kò lágbára láti ṣe ìnáwó lórí ìyàwó ẹ̀ wọ́n ní kíyàwó béèrè fún kíkọ̀ sílẹ̀ fásikù voidable kì í ṣe void. now níbí ní manzil tí mo tú sí usra ìsìláàmù ó gbìyànjú nǹkan mẹ́rin. ẹ fi ọmọ lẹ̀ kọ́wọ́ kọ́ tó bá wù ẹ fọkùnrin lẹ̀ kọ́wọ́ yàwó tó bá wù èmi ò lérò pé ìsìláàmù tú wọn lẹ̀ pátápátá lára kọ́ ọmọ ọwọ́ kọ́ tó bá wù sẹ́mi pé àwa tá a já fẹ́ sìn tá a já fẹ́ sìn ọ̀pọ̀lọpọ̀ gidi wọ́n ń pè wá tá à ń dọ̀hún tí bàbá àjíní ó pè wá tá a wà á débi tá a ti fẹ́ so igi tá a rí pé ọkọ tá a fẹ́ so igi ọmọ bàbá àdínì fún kìrìsìtẹ́nì ni. ọ̀pọ̀lọpọ̀ bàbá ìyàwó ni ó pè wá ó pè wá bá mi so igi tá a wà á débi tá a ti fẹ́ so igi tá a rí pé obìnrin tẹ́lẹ̀ yìí fẹ́ kìrìsìtẹ́nì ni sáwọn sálàkù ṣe bẹ́ẹ̀. tá a bá ń sọ pé bí wọ́n ti fẹ́ yàwó lánàá bó wọ́n fẹ́ yàwó lé ní ara ìsìlámù tànà àti tòní náà tá a fẹ́ yẹn dúnú. ṣé bí Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ọmọ rẹ̀ Abdullah oríyàwó ọjẹ́ alul kitab ọjẹ́ kìrìsìtẹ́nì ọwọ́ lọ lè bá Umaru pé bàbá mi mo fẹ́ fẹ́ yàwó Umaru ní lọ mọ́mọ́ tó fẹ́ fẹ́ wá kí n rí ọmọdéwájú ẹ̀ Umaru ní kìrìsìtẹ́nì ọmọ níbẹ̀ ni ṣé kìí ṣe gbọ́wọ́ àánú tí ọlọ́nkọ́lọ́ sọ pé ní wa ta'amul ladhina utul kitaba min qablikum hillun lakum wa ta'amukum hillun lahum والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن سبعنا يا فامي غير مصافحات ولا متخذات أخدان gbogbo àwọn tá a fún tíra ṣáájú yín ẹ jẹ wọn ẹran tí a bá pa tọ́hámù bẹ̀ wọ́n yé ṣe oúnjẹ ẹran ni ẹran tí a bá pa tí a bá dú ẹ jẹ ìyàwó wọn sì ní tọ́ba yẹ kọ́ ọmọlúwàbí ni tọ́ lẹ́sìn tọ́ lọ́mọlúwàbí ẹ̀fẹ́ Umaru wa sọ fún Abdullahi njọ náà pé sórí tọ́lọ̀ ń wí wọn àti fẹ́ rí njọ́ tá a sì ní bùkátà sí là ń fẹ́ wọn ṣé wọ ọ̀rọ̀ ma mùsùlùmí tó fẹ́ lẹ́yìn àwọn eléyìí táyìn náà bá ń sọ pé wàá tọ́ àwọn alladhina utul kitaba sáwọn mùsùlùmí àti òkúnlẹ̀ ni ẹ̀yin bàbá sílẹ̀ ń wò tọ́mọ yín fi ń fẹ́ kírísítẹ́nì wálé ẹ̀yin bàbá tẹ̀ ń bímọ torí nísìnyí gbogbo lé mùsùlùmí tá a bá dé mùsùlùmí ilẹ̀ Yorùbá sọ́nà mẹ́wàá ilé méje ní jò tó yẹ pé ọmọ ẹ fẹ́ kírísítẹ́nì ọmọ eléyìí fẹ́ kírísítẹ́nì ọmọ eléyìí fẹ́ kírísítẹ́nì bàbá àdínì ni ọ́ àfáà ni ọ́ àgbà mọ́sálásí ni ọ́ tí ọba ti sà ìsìlámù wà panu lé rẹ̀ torí pé gbogbo àwọn ọmọkùnrin rẹ̀ tó bí kírísítẹ́nì wọ́n ti kí ni wọ́n fẹ́ wọlé kò sì síyèméjì ẹ wò ó níjọ́ tọ́lọ̀ ní ká máa fẹ́ kírísítẹ́nì ó dájú pé ìmánì mùmí níjọ́ náà ga kò sí ní tí ó kọlu ìmánì wọn gbé nǹkan òun níyàwó yóò gbé ni ìtumọ̀ ẹni pé ìmánì àwọn sàábé ga tí a bá fẹ́ kírísítẹ́nì níjọ́ náà lọ́hùn kírísítẹ́nì yẹn ò lè gé ni wọn àwọn ni wọ́n ń gé ni ṣé ìmánì tiẹ̀ rí bẹ́ẹ̀ ṣé ìmánì ọmọ rẹ rí bẹ́ẹ̀ ọwọ́ ń wòran ọmọ rẹ wá ń fẹ́ kírísítẹ́nì wálé ó sì ń wò ó sì jẹ́ mùsùlùmí ìwọ ń lọ mọ́sálásí tó wáyà wà náà ìyàfẹ́ ìdáfẹ́ bá hàn tù àwọn ọmọ yóò kírun mọ́ isu wọn dúkẹ́lẹ̀ yìí o isu àdúrà sì kọ́ isu ètò ọ̀sánẹ́lì ọmọ rẹ ni sọ́ọ́lì òní ìdí ọmọ níyàwó amẹ́ni tí n fẹ́ kó mú wálé ìjáàbù sísítà tọ́ba ti mú ìjáàbù sísítà wá kọ́sọ́ èmi rẹ ọlọ́rọ̀ tá sọ mọ́ kọ́dẹ̀ yìí ti ń lo sí káàfù ìmọ̀ ẹ̀rù ńlẹ́rì ẹ̀tọ́ bá mu débi kọ́lá kọjá mùsùlùmí ó tó sọ fún un tẹ́yìí ti ń lo sí káàfù ìmọ̀ ẹ̀rù ńlẹ́rì ẹ̀tọ́ bá mu wálé kọ́dà kọjá jẹ́ ń sọ fún ọ ìyàwó lónílé
agbára tọ́lọ̀ ń fà wá lérí obìnrin ká pàṣẹ ni agbára ká kóni lẹ́rú obìnrin lónìí ṣéyàwó tiẹ̀ ló kọ́ lẹ́rú ètò ọlọ́run ni ọkà máa pàṣẹ náà ni abẹ́ wọn náà ló sì wà. ẹ dákun ẹ bàbá tẹ̀ ń bí ma ẹ má tú àwọn ọmọ yín lẹ̀kẹ́ lọ fẹ́ kírísítẹ́nì ma. àwọn ẹni ìtiwájú la dákọ̀ yìí wọ́n mọ̀ rògbòmù lọ́kà tọ̀ ọ̀sánẹ́ẹ̀dì ọmọ ẹ̀kọ́ ọ̀gbọ́dọ̀ ṣe kíni ọ̀gbọ́dọ̀ fẹ́ kírísítẹ́nì lọ́fẹ́ ilé ti jo àwọn ẹni ìtiwájú ọ̀fọ̀ ọmọ wọn lẹ̀kọ́ máa fẹ́ kírísítẹ́nì má fi jẹ́ lẹ́ o èyí ń jọ́rọ̀ àkọ́kọ́ ẹni akọ́tí bá sọ̀rọ̀ nù ẹni ẹlẹ́ẹ̀kejì ṣẹ́rí Islam ìgbà tí lọ́ọ̀yà wa ń bá wa sọ̀rọ̀ nísìnyí wọ́n ń jójú sí inú ilé ó yé wa sẹ́rí a ní problem àwa lẹ̀ Yorùbá àbáwa mùsùlùmí ọ̀làjú ń jọ́làjú ẹ̀kọ́ ń jẹ́kọ̀ọ́ ẹ̀sìn ń jẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ní mẹ́tẹ̀ẹ̀ta tọ́ ọlọ́njẹ́ fẹ́mi àwọn ọlọ́yà wa tó bá wa sọ̀rọ̀ ọlọ́njẹ́ mi mọ́gùn ẹ̀kọ́ ìsìlámù wọn fi ń bá wa sọ̀rọ̀ ọ̀làjú ìsìlámù wọn fi ń bá wa sọ̀rọ̀ lẹ́sẹ̀ kan náà wọ́n sì kẹ́kọ̀ọ́ òyìnbó ṣé bóyìnbó ti múra wọn múra yìí òyìnbó mélòó ní ń dánu pẹ̀sí nítorí súnà báyìí òyìnbó mélòó ní wọ́n aṣọ tí wọ́n wọ̀ yìí ṣé ẹni gbogbo ń tóyìnbá bá gbé wá tó pè lẹ́kọ̀ọ́ fún wa èyí tó bá ti wá mọ́ láàmú ń bẹ̀ ẹ̀sìn ọ̀gbọ́dọ̀ bọ́ o ẹ̀sìn ọ̀gbọ́dọ̀ bọ́ bóyìnbó bá gbé ká máa wọ sáàtì wá á bẹ àwọn àfáà wa pẹ́ dákun ṣé lè yìí bá àwọn sàábé kéde fárísì ń ò torí ẹ̀ máa dàbí fárísì àwọn sàábé kéde ara róòmù ń ò torí ẹ̀ dàbí ara róòmù kí ni ń sàwa mùsùlùmí lónìí tá a sọra wá di ìran míì tá a sọ ẹ̀sìn tá a sọ owó ẹ̀nù torí sẹ́rí ojúṣe lé kọkùnrin sọ pé owó ọbẹ̀ rí sọ̀n lọ́jà èrò ló pè lówó ọbẹ̀ 3,000 4,000 rí ramínírà lọ́nà ọbẹ̀ yẹn lásọ ìgbà wo lọ́ra sọ yìí ìyẹ́ ẹni mọ́ra ọ̀ wá béèrè owó lọ́wọ́ mi èrò lọ́wọ́ rà 10,000 gba 12,000 kọ́ máa ń ná gbogbo owó báwọn ìpìlẹ̀ ẹ̀sìn wà nù kọkùnrin máa ṣe kí ni máa fún obìnrin kọ́ máa fún obìnrin kọ́ máa fún obìnrin ìpìlẹ̀ ẹ̀sìn ti wà nù kí lóyìnbó gbé délé ni 50-50 ọ̀pọ̀lọpọ̀ nulẹ̀ 50-50 ni o ìyàwó ọ̀kan náà wọn sàhábà ọlọ́ba nàbí wa Muhammad ó ní ya Rasulallah ọkọ mi kò tọ́jú mi anabi ní sọ lọ́wọ́ olówó lọ́wọ́ kọ́ra àwọn ibi tí ń kó sí anabi ní bọ́sí ibi tí ń kó sí mú yìí tí ọba tó wọ àtàwọn ọmọ rẹ má mú jù bẹ́ẹ̀ lọ tọrẹ nìyẹn ò sí ń tọ́ yẹ kó ṣe sọ̀rọ̀ náà yẹn wọ́n má jẹ́ wọn ohun lápò rẹ ṣé bó ti yẹ kó ṣe ìṣe bó ti yẹ kó ṣe òun ló fi wà nípò tọ́lọ́wọ́n bá fi ọ́ sí gbogbo ọkùnrin àtobìnrin ní ọ̀làjú òyìnbó wọn ò sí nípò tọ́lọ́wọ́n fi wọ́n sí mọ́ kí ló jẹ́ sọ bẹ́ẹ̀ mo jáde síta mo dé London ní òní kí ìjọsẹ̀ 2-3 lọ mo dé Amẹ́ríkà náà ilé 2 sí 3 péré mo rí pótó kọ́dà mo dọ́dọ̀ ìmáàmù Jamiu kan èmi mo kí jímọ̀ fún wa ní mọ́sálásí ní l'Amẹ́ríkà awádìí mi àti ìmáàmù adarí jímọ̀ bẹ́ẹ̀ mi ti ń bá gbẹ́dá tí n fi ń kọ́ torí atẹ́gùn ìmáàmù náà ń gbọ́ ìmáàmù bá gbẹ́dá sábà yìí ní dábàá lọ́ọ̀dá rẹ̀ dábàá lọ́ọ̀dá náà ìyàwó rẹ̀ sì mẹ́bi tí ń jòkó ní wọ̀ báyìí. èmi wọn sábà dákẹ́ pé tọ̀ àlejò máa dákẹ́ wọ́n á máa jáde síta lásán sọ̀rọ̀ mọ́ wá ní àmọ́ mọ̀ dáná wá ní èyí wọ́n jẹ́ tuntun ṣé ẹ máa pé gbogbo ètò nulẹ̀ náà wọ́n jọ ń pín sí náà ni eléyìí ó pín eléyìí ní ó pín eléyìí ní ó pín ni kíkálẹ̀ yẹn sàn pé àwọn ọkọlọ́ lálejò òun ni ó dáná fún àlejò rẹ̀ bí ìyàwó náà bá lálejò yóò dáná fún àlejò rẹ̀ torí pé kí ni gbogbo ètò nulẹ̀ náà 50 Islam tó bá wọn. gbogbo ẹ̀yin tẹ́ bá wá ní lórí òun lọ lérí ẹ lọ́ọ́ ha dànù ẹ dúró ní ìdúró kò tọ́lọ̀ ń ṣe kí ni lọ́dọ̀ àwọn ìyàwó yín ẹ fún wọn lówó ọbẹ̀ tó tó kẹ́ fún wọn ẹ fún wọn lówó oúnjẹ ẹ rásọ fún wọn ẹ fi wọn sílẹ̀ tọ́da ẹ̀yin òbí ètò tiyín ni ẹ tẹ̀ láti ọkọ ẹ má dá sùlámù rú àwọn sálàfò sébẹ̀ yẹn níta mọ́nú sùlámù nípìnlẹ̀ ní kọ́kọ́ ọjọ́kọ kíyàwó ṣe kí ni èwo wà ní ká máa pín bò sẹ́ẹ̀sì ní tọ́ba ń dé lamẹ́ríkà tọ́ba ń dé London ń bọ̀ wálé yìí náà torí àwọn àwọn làgbà ní kíbúlà wa àárí alukurani wa sunna ní kíbúlà wa mọ́ àwọn yìí làgbà lásìwájú àárí tírà Ọlọ́run sunna nàbì lásìwájú wa mọ́
bọ́kàn fi yíwọ̀n ṣàpèjúwe ní irú ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ àfàwọn kọ̀ọ̀kan tí ẹ bá délé wọn tẹ́ẹ̀rí fáwọn eléyìí nínú ilé wọn ẹ̀sìn ni wọ́n fi ń rọ́ọ̀nù ẹ̀bẹ̀ nìyẹn bẹ́ẹ̀ níbi ìtẹríba tíyàwó ní tọ́ra tọkọ náà jọkọ tíyàwó jẹyàwó sẹ́ẹ̀rí bó ti wá lérí ìyàwó àtọkọ náà bẹ́ẹ̀ náà lórí lérí bàbá sọ́mọ bàbá ò láṣẹ lérí ọmọ ọkọ láṣẹ lérí ìyàwó ò retí kọ́ gbàṣẹ lọ́dọ̀ ọkọ ìsìláàmù ti wò tó bá wọn táàbà kéèbó ẹja kó yìnbó kásó yìnbó nídìí kọ́tsọ̀ wọn kọ́dà nígbà míì gan lè mọ́ ní bùkátà kásọ wọn nígbà míì gan lè mọ́ nídìí ká tó ìgbésí ayé ọkọ àtìyàwó tiwa bí wọ́n ti tó ẹja fi ìsìláàmù tó tiwa kọ́kọ́ máa jọkọ bí ìsìláàmù ti ní kó ṣe kíni kíyàwó jẹ́yàwó bí ìsìláàmù ti ní kó ṣe kíni kọjẹ́yàwó ọ̀rọ̀ mẹ́ẹ̀kejì nù ọ̀rọ̀ kẹta tí wàá gbé wá báyìí ọlọ́njẹ́ mi yóò gbìjà mọ́ sẹ́rí bẹ́ẹ̀ bá jà fún àfọwọ́ di dáwà tọ́ ọ bá ṣe dáwà kéèsì mi ni tọ́ bá jà fún dáwà tó gbèsè dáwà dání ọ máa rí ti ń lọ ní àwùjọ bàbá àtìyá ti ń bímọ lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ bá sọ eléyìí àwọn tó bímọ kọjá lẹ̀ kan ní ń bá sọ àkọ́kọ́ mo bá sọ àkọ́kọ́ àwọn tí wọ́n ń bímọ ní lọ́wọ́lọ́wọ́ báyìí sẹ́rí ìlú tá a wà yìí báńbá ti ń sọ̀rọ̀ lámàá ti kọ́ ọmọ Yorùbá ni á bàbá sì ti ń ṣe wá sí tá à ń sọ̀rọ̀ lámàá ti pé àhá báyìí là á ṣe nílẹ̀ àwọn sálàfù yìí ṣe ń tà ń ṣe nílẹ̀ Yorùbá o wọ́n fẹ́ padà sínú ọ̀rọ̀ àkídà láàrin ẹbí ọ̀pọ̀lọpọ̀ bàbá ọ̀pọ̀lọpọ̀ ìyá ní ń ba ayé ọmọ jẹ́ nínú ẹ̀sìn láti kékeré èèyàn bá ọmọ ṣeré nulẹ̀ tí gírí ọmọ ọmọ èèyàn bá ọmọ ṣeré nulẹ̀ tí ọmọ sùn tí ọmọ jí lóru ọmọ sùn tí ni tí ó kàn ké látọjú oorun ẹ dákun jàmá ẹ má fi kúfúrú àti ṣíríkù tó àwọn ọmọ yín má láti kékeré sọma tó dàgbà tó bá pàrọ̀ lọ́rùn ara ẹ̀ lẹ́yìn ọmọ lọ́rí ológun táwọn pàrọ̀ fún láti kékeré sọma tó dàgbà tọ́wọ́ bá gbogbo ara àwọn pátápátá ló gbèsè lẹ̀ gbẹ́rẹ́ ní gbogbo ẹ̀ tó sì mọ̀ pé àbá àwọn àti àwọn ló ṣe kíni ló ṣe fóun níbo ní ọmọ náà tọ́wọ́ dàgbà sọmọ tí yàrá ẹ̀ mú lẹ́yìn lọ́ọ́lé ayẹ̀tẹ́wò ọmọ tí ẹ̀ mú lẹ́yìn lọ́ọ́lé babaláwo kí lẹ fẹ́ kó ṣe tọ́wọ́ dàgbà. ní bàbá tẹ̀yìn ya ẹ má du eré ọmọ sọ wọ́n di kèfèrí o àwọn sálàf gbogbo ti ń sọmọ yín ní ń sọmọ wọn ẹ wo pẹ́nìkan nípò wájú ọlọ́run kò lè tó ànábì abẹ́nìkan bẹ tó nípò wájú ọlọ́run jẹ́ ànábì lọ ni kò sí sórí bó ti báyàwó ànábì náà báyàwó kò fi kèfèrí báyàwó lò bó ti wá bímọ ànábì náà tẹ́kí ni sórí gbogbo bá wà rò pé ń sí ọ̀hún ń sọmọ ànábì náà ànábì sẹ́ máa gbá sàní lọ́wọ́ àtòsẹ́ ní yọ wá gbọ́n dání báyìí yọ wá ní u'idukuma bi kalimati llahi tamma min sharri kulli aynin kíni lamma ọlọ́run bá ń sọ àwọn méjèèjì pẹ̀lú ọkọ̀ rẹ̀ tó dáa jùlọ bá ń fi sọ àwọn méjèèjì wọ́n bá ń sọ wọn má dojúkojú ẹnukẹ́nu tí san ọ máa pa má jọra yìí lára wọn ìwọ ò ṣe kọ́ yìí hùn a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq ò ṣe kọ́ nígbà tí ìbẹ̀rẹ̀ falaka àti ìbẹ̀rẹ̀ nẹ́sì wá sọ̀kalẹ̀ ànábì ọ̀wá lò yìí tí mo kàlẹ̀ kan wọn tọ́ba tí wàá gbé wọn dání báyìí yóò máa ka ìbẹ̀rẹ̀ falaka àti gbogbo ìyá gbogbo bàbá kọ́mọ rẹ̀ ń ṣe gírì èyí tó fi ń lọlé pàró tó ń lọlé ológun tó ń lọlé gbá ó ṣe máa ka ìbẹ̀rẹ̀ falaka àti ìbẹ̀rẹ̀ nẹ́sì ẹ sì dákun yà fa ẹ bá wa kọ́ wọn ìbẹ̀rẹ̀ falaki ẹ bá wa kọ́ wọn ìbẹ̀rẹ̀ nẹ́sì torí sábà pé àwọn ẹni ìṣíwájú wọn èé fi pàró tọ́mọ wọn èé fi òǹdè tọ́mọ bá ti ń yàgbẹ́ wọn èé so lẹ̀kẹ́ máa ń dì í tọ́mọ bá bẹ́ẹ̀ wẹ̀yìn wọn èé so eyín ògùn máa lọ́wọ́ wọn èé so òkà ògùn máa lọ́wọ́ kúlọ̀ àwọn oṣù bẹ́ẹ̀ falaka àti ìbẹ̀rẹ̀ bíi wasalaamu aleykum. gẹ́gẹ́ bí wọ́n ti wọ́n ní ká má kọjá tí a fẹ́ wí tí a torí ẹ̀ gbèdè jòkó èmi náà fẹ́ rọ gbogbo àwọn tá a wà níbí wípé ìmọ̀ tá a mọ̀ yìí kọ́lọ̀ já lè lò lílo rẹ̀ ni òfin ní jẹ́ ìbálẹ́jọ́ fún aníjọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmọ̀ torí pé owó tí wọ́n ná àsìkò tá a lò ìpéjọ wa níbí ẹsẹ̀ tó pé ìfọwọ́sí ọlọ́run tó fi ní ká lè wà níjókòó yìí ó ní wàá lò ní kọ́ni kálukú wa lọ tó lé ẹ̀ torí pé ẹni tó bá wí ó pọ̀ jù ní wa níbí wàá gbìyànjú mọ́ tìjú kọ́ lọ tó torí pé o ti gbọ́ àfàìgbọ́ làfàìjìyà rẹ̀ inna ilman
anta anhu jahilun khairu laka min al-ilmi anta anil amali bihi zahilun. Kéèyàn mọ̀ ní mọ̀ ó sàn ju kó mọ̀ lò lọ. Ẹ̀kejì, àwa mọ̀ oyé wa oyé ìyá oyé bàbá ṣùgbọ́n ọmọ tá a gbà sọ́dọ̀ nílé tí ń bá tọ́jú ọmọ ìjà ronú sí ọmọ bẹ́ẹ̀ pé ó lè lápá lára ọmọ wa wà tá à ń gbọ́ ọmọ ọ̀dọ̀ ọ̀pọ̀ ní òrònú sí ẹni pé mo rọ́ ọmọ tí màá lò irú kí lọ́mọ yìí jẹ́ ilé wọn irú ẹ̀sìn wo ni wọ́n ń sìn ọmọ tá à ń sìn tọ́ tó ká gbà sọ́dọ̀ kó máa bá tọ́jú lé ó súnmọ́ ọmọ wa ju àwa gan lọ́jọ́ mi ọmọ tẹ́ bá gbà tí ó tọ́jú ọmọ yín ẹ má jò jẹ́ kírísítẹ̀nì ẹ má jò jẹ́ ẹlẹ́bọ mẹ́ni ọmọ náà ń kọ́ láti Benin láti Dahomey láti Kòtòǹgò láti Kíní tó ṣe pé ìpìlẹ̀ wọn ẹbọ ni so a ní ìdí àkíyèsí láàrin yẹn náà ìyẹn náà ti kún déédéé ilé ẹ̀kọ́ tó fẹ́ fọmọ sí wọn ní ajá ń bẹ̀ wọ́n ní wọ́n mọ̀wé ń bẹ̀ wọ́n gba tíṣà tó dáa ilé wọn sándádì nípa èdè àmọ́ kò sándádì nípa ìmánì kò sándádì nípa ìwà and then àtàn àkọ́sórí ẹlòmíì ná owó at least ilé ìwé tẹ́lómi fọmọ sí ń lọ 500,000 naira ní primary ní secondary tí ó wàá jẹ́ pé millions of naira ló máa ná àtẹ̀wá anádàmú ní ọmọ ìlú ìdọ́mọ rẹ̀ máa ń gbó báyà. Ẹlẹ́kẹta mo tún fẹ́ kéèsì òní wípé àǹfààní ìmójútó tí a bá sọ fún wa yìí Ọlọ́run fi yin òjíṣẹ́ ní olè rẹ̀ o torí inna Allaha ya'lamu haythu yaj'alu risalatahu Ọlọ́run ò ní yan ẹni rẹ̀ nínú ilé ìdọ̀tí ẹ̀wù sọ́tù Dukhan kẹwò bí tọ́lọ̀ sọ̀rọ̀ àwọn òjíṣẹ́ tó máa rán níṣẹ́ níbi kan ní anilahum dhikra faqad ja'ahum rasulun mubin. Ilé tí a ti ń tọ́ àwọn òjíṣẹ́ ilé tó mọ́ ilé tó clear ilé tí ò ní rújú nù ni bẹ́ẹ̀ ni ilé mùsùlùmí gbọ́dọ̀ rí kọ́ lè bá yẹn òṣìṣẹ́nu wọn ẹ̀tọ́ nígbà tó di ẹlẹ́ẹ̀kejì ó wà lápá nípa tánà qabla àwọn nǹkan ọmọ Fir'aun wa ja'ahum rasulun karim. Ẹni tó bá di alápọ̀nlé yóò wà nílé alápọ̀nlé ní ó bí alápọ̀nlé ní ó tọ́ alápọ̀nlé ní ó wò alápọ̀nlé ní ó bá rìn alápọ̀nlé ní ó bá sọ ilé ẹ̀kọ́ àpọ̀nlé ní ó lọ àfa àti kódà ilé ìwé nìkan kọ́ la ń sọ o àfa àtọ́ fẹ́ lọ fọmọ rẹ fún tí ó bọ ọkọ ní ẹ̀sìn tàbí tó kọ ní kéwù náà má jò jẹ́ àfa àpàrùpàrù ìdá alágbe ìdá àlùfà ìdá àlùfàfà mẹ́tẹ̀ẹ̀ta yìí má wọn rẹ lọ síbẹ̀ ilé kí tó bá mọ́ ọmọ lọ rí i pé ilé kẹ́ni Ọlọ́run tó sì lẹ́sìn tó sì níwà tó sì ní ìmánì láti fi tọ́ ọmọ tó sì láníyàn dáadáa láti fi kọ́mọ ìlápá nídìí ẹ̀sìn kì í ṣe àpọ̀ ní túbù kì í ṣe àpá tí ń fi kéwú ságbé tàbí tí ń fi kéwú jẹun tàbí tí ń fẹ̀sìn jẹun tàbí tó tí ò níwà tí ò lẹ́sìn tó yẹ pé oògùn àti olùdá ní ká má fi kọ́ ọmọ kékeré yìí bí ọba fi kọ́ kékeré lé rẹ̀ àfọkàn lé kéwú rẹ̀ o torí pé kò ní kéwú bí ti ń jórí ikú yóò máa jórí subhana rabbik. ní ṣókí wọ́n ní kọ́tà àfijá ayísàtò qawla kulli khatib síbẹ̀síbẹ̀ bí oṣù ṣe wọ́ tánú gbá tó àníṣàláìmọ́rì fi pa ọmọ lára sẹ́rí bí àtàfáwẹ̀lẹ́ ha wọ́n ní sẹ́rí wọ́n fi ń pàkíyèsí wa ní kálíbà gbọ́n tí wọ́n fẹ́ wí lágbọ́wọ́ sẹ́rí àwùjọ mùsùlùmí mùsàmáhùn selim mùsàmáhùn salama àwùjọ tó lálàáfíà lọ́lọ́run èròǹgbà ọlọ́run fẹ́ káwùjọ mùsùlùmí kó lálàáfíà wàyúrísìl ìsìlámù dáa ìmọ̀ mùsàmáhìí ala ususin sabitatin qawiyya àwọn òpó tọ́lọ̀ ń fi wá rí agboolé Islam ọlọ́run ṣe ní òpó tó nípọn ọlọ́run wá bẹ̀rẹ̀ láti di usira ẹbí ọwọ́ afọkùnrin ṣe olórí ẹbí àwùjọ tí mùsùlùmí ó yàtọ̀ sí àwùjọ rasumaliya capitalist society àbí àwùjọ ṣùyọ́nyà socialist society àwùjọ tọ́lọ̀ ń dá wa tọ́lọ̀ ń sì fẹ́ àlàáfíà fún wa
ló fi dájú àwùjọ ọmọ èèyàn tí ó lálàáfíà kò gbọdọ̀ sọtí láwùjọ yẹn, kò gbọdọ̀ sí ilé ọtí, kò gbọdọ̀ sílé ṣìnà, kò gbọdọ̀ sílé tẹ́tẹ́. Gbogbo àwọn eléyìí àwùjọ tó bá wà kò ní má làáfíà. Ẹ dákun àwùjọ gbogbo ń tà ń wí ní bẹ lágbo ní àwùjọ táwa ń lò lénìí nítorí pé ń bẹ nù ilé wa, ń bẹ nù ilé bàbá mu tí ìyá mu gbó. Àwùjọ ló sì kálukú dá sí i ní làwùjọ fi dà àwùjọ ńláńlá ìdílé kọ̀ọ̀kan micro society. Torí bẹ́ẹ̀ ó di ọwọ́ gbogbo wa kí a ṣe ojúṣe wa. Olórí ilé ẹ̀sìn ní nínú Islam, títò ilé ẹ̀sìn nínú Islam, oyè ẹ̀sìn ní Rabbul Manzil, oyè ẹ̀sìn ló jẹ́, Ọlọ́run ló sì fi jẹ́. Ó ń túmọ̀ sí pé kó lè bá wa ń ṣe ìjọsìn yẹn tí ó fi ní tẹ́wọ́gbà tí ó ní èsì re àfi kó fi mọ̀ ṣe. Torí àwọn Yorùbá ní ìmọ̀ ló ní àdínì, ọgbọ́n orí ògbé. Látara bẹ́ẹ̀ wọ́n gbé ìjọsìn ní olórí ilé fẹ́ ṣe, bàbá nínú ilé gbọ́dọ̀ nímọ̀ tí àwọn bàbá wa ń sọ fún wa látẹ̀ẹ̀kan. Agboolé Islam ó gbọ́dọ̀ ní àlàáfíà. Bàbá wa lẹ́hàsọ lẹ́ẹ̀kan wọ́n ní májẹ̀kọ́ máa rí ọfẹ́ báyìí, májẹ̀kọ́ máa rí ọfẹ́ báyìí. Bàbá mi wò bí dá mọ́ kọ́ máa rí ó mú kiri yé wá kó ní ọmọ fẹ́ kò tó bẹ́ẹ̀ mọ́ nítorí kó ti dẹja gbígbẹ kò ṣeé ká mọ́. Ibi tó bá tó mọ ẹ̀yẹn jẹ́jẹ́ náà lọ́mọ ẹ̀yẹn fi wà bold láti mú kiri yé wá bá lé. So látara bẹ́ẹ̀ kírù rẹ̀ má bàa ṣẹlẹ̀ àti pilẹ̀ kò náà láti mú ojútó kọ́ má bàa ṣẹlẹ̀. Ẹ dákun ẹja control television, TV wa, fídíò wa, òun ni oníwàásí àgbà lẹ́nìí lọ́pọ̀lọpọ̀ lé mùsùlùmí. Sẹ́rí kọ́là láwùkọ́ láwọn sínú òní tù màmá. Ntí àdìsá lábẹ́ ọ̀run bá wí òun lọ́rùn. Nígbèsí ayé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí. Àlọ́lọ́ ń wí bá ẹja gbọ́rọ̀ ẹ̀kọ́ tàdìsá lábẹ́ ọ̀run wí ni. Ntí ń bá yé àwọn èèyàn jẹ́ lẹ́nìí tẹlifíṣàn ó jẹ́ kan láti ní mójútó torí pé òdiwà nù sọdún ìrìn ní àdìsílámù ìnàlùgàràbá wàlàhàdáàtà ẹjẹ́ àpadà bóun agbolé mùsùlùmí rí lánàá bóun ni àwùjọ mùsùlùmí rí lánàá àfi tágbó lé ẹnìkọ̀ọ̀kan náà bá rí bẹ́ẹ̀ làwùjọ ó fi rí bẹ́ẹ̀ ẹnì kan mọ́ lóńdè káyọ̀ kí bàbá ọmọ fi kíní kẹta ní ṣe fún wọn. Ẹ́líìtì àtàwọn àfáà ló ń da ayé rú lẹ́nìí. Àwọn àfáà ló ń ṣe pàrọ̀ fún wọn, àwọn ló ń sọ ń dè fún wọn, àwọn ló ń ṣe gbẹ́rẹ́ fún wọn. Ẹ tún wá pé kí wọ́n lọ ṣe ewé ọmọ oyún ti dosù mẹ́fà báyìí ní sí olóṣù méje ọwọ́ pàṣẹ díẹ̀ kan dáhùn fún. Àwọn àfáà náà ni wọ́n ń champion àwọn tẹ̀ wí áàtì wá ṣe. Torí náà ọdẹjọ́ sí gbogbo àwọn àfáà tá ń bẹ ń bí ọdẹjọ́ sí wa lọ́rùn. Àròlé ànábì lọ́mọ jẹ́ gẹ́gẹ́ bí àfáà. Ó ń sojú ànábì ni. Ànábì ló fi ọjọ́ yẹn ọ̀làmá warasatul anbiya. Ìtọ́gbẹ́rẹ́ tó ń sìn yẹn. Ṣé ọwọ́ ànábì ló ti bá? Ondé tó ń dé, sọ́wọ́ ànábì tó ń rólé fún ló ti bá. Yàgbà tó ń tẹ̀, sọ́wọ́ ànábì ló ti bá. Ẹ̀yà àfáwọn dayérú ẹ̀bẹ̀rù Ọlọ́run. Àwọn àkejì ní elite. Wọ́n ẹ̀ka aládàlá yìí ò lè kàkọ́rí yàtà àmọ́rínà. Àrádínà àná ò lè kàkọ́rí yàtà àmọ́rínà mọ́tìràbíyá. Àwọn Muslim elite. Ìyá tó lówó, bàbá tó lówó, wọ́n ti fi parọ́ mọ́. Wọ́n lòdì bàbá tó bí àdínì. Wọ́n lòdì ìyá tó bí àdínì. Òun náà wá ń wú mọ́ òye tí mo jẹ nínú ẹ̀sìn ni ọ̀pọ̀lọpọ̀ ayé lọ́wọ́ ń dàrú lọ́rùn ẹ̀yìn àyẹ́ sì ń kọ́ síra bí ọba dá ní ebó ní kíní kàdínì. Muslim elite àtàwọn àfà àwọn ni wọ́n ń da ayé rú. Mọ́wàdé wọn kó bá ẹ ti mọ̀ lẹ́nì àwọn àfà àtàwọn Muslim elite wọ́n da ayé rú mọ́jẹ́ wọn kó bá ọmọ kan ṣe wọn súnmọ́ àwọn àfà tó gbẹ́sìn yìí ìwọ sí wọn ìsọ̀rọ̀ sí wọn tó bá kúrò àti súnà níbo àwọn ọmọ tó bá rún ká padà sánà kálíbàrí ìsìlámù ṣe kálíbàrí ayé ṣe. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀kọ́ tí mo kàn fẹ́ pàkíyèsí wa sí ní ti alákọ̀ọ́kọ́ òun ni pé usura tí wọ́n ní kí á ní àwọn nǹkan kan ló wà tó jẹ́ pé tó jẹ́ guiding force towards the formation of that family we are talking about. Ní ilẹ̀ Yorùbá lẹ́yìn tá a bá fẹ́ ṣe wedding àbí marriage ìsídà kó jẹ́ pé ká ṣe ní abẹ́ ilé
àbí kí á pe àwọn aláàfáà kí wọ́n bá kán so ìyàwó àti ọkọ pọ̀. Ṣùgbọ́n ní ti ọ̀làjú tó ní sìn àrígbé ọ̀pọ̀lọpọ̀ wá ń sìn marriage registry là ń lọ. Tẹ́ ẹ bá sì béèrè ẹlòmíì ó sọ fún yín pé ìwé ẹ̀rí ìwé sátífíkẹ́ẹ̀tì tí wọ́n fún wọn níbẹ̀ wọ́n ní ìdí ẹ̀. Ẹlòmíì bílíìfù pé òun ò lè ṣoríire àfi tó ń bá ìdè lóyìnbó. Wọ́n á mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí wá towards it. Ṣùgbọ́n gbogbo náà la wá mọ̀ especially àwọn bàbá wa sọ fún wa pé ní ọdún èní ẹjọ́ tó pọ̀ jù ní kóòtù òun ni pé ẹjọ́ divorce òun ló pọ̀ jù. Torí pé gbogbo ibi lèèyàn ti lè institute divorce proceedings under the Marriage Act òun ló wá pọ̀ jù. Ẹlòmíì kan tó bá máa ń jóde torí pé tèkó tiẹ̀ ti wá fún àlèṣelẹ́kọ̀ọ́ mọ́ ẹlòmíì ó gba Ògùn state lọ ẹlòmíì á kúrò lẹ́kọ̀ọ́ á lọ sí Oǹdó tó pé ìyá tètè yá látàrí ẹ̀. Ṣùgbọ́n gbogbo kíníkà ń lò yìí àfi ń kó bára wa ní so èyí tó dáa jù tó dẹ̀ yẹ kó tẹ̀lé súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun náà ni pé ká pe àwọn àfáà kí wọ́n so yìgì èyí tíyàwó ń fẹ́ ká fún ó tán ká máa bá eré àníyàn lọ ìyẹn jẹ́ ti alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ̀rọ̀ nípa maintenance náfàkọ̀ fún family. Àwọn nǹkan báyìí tó ṣe pàtàkì wípé ẹ̀tọ́ responsibility bàbá lórí ọmọ òun ni pé kó maintain ìyá àti àwọn ọmọ. Lónìí sì a rí pé maintenance yẹn ó ti mẹ́hẹ òun ló wà fà á tó jẹ́ pé lónìí sì à ń pè lọ́ọ̀kan ní the Child Act of 2011. Nísìnyí bí èèyàn kan bá dánwò situation ti wà láì tẹ̀ pé sí bí èèyàn bàbá gan ò bá ṣe ìtọ́jú tó tó fún ìyàwó àtọmọ ẹ̀ àwọn gan lè pè lẹ́jọ́ nílé ẹjọ́ as far as Lagos State is concerned. Òfin wà tó yẹ kó gáìdì lé kó tó wá di bẹ́ẹ̀ torí mo ti bá wọn dá sí méjì bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ti rán wọn lọ sí Kirikiri tọ́lẹ̀ jẹ́ mùsùlùmí ìyàwó ẹ̀ síkì onígbọ̀n ló mọ nǹkan tó kàn ẹ̀hún ti sọ pé kó lọ sí General Hospital sickness bá yíwọ́ ó di pé wọ́n gbé lọ síbí wọ́n gbé lọ sọ́run family ìyàwó fẹ́ bereaved wọ́n lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá ò ṣe méjì wọ́n ṣe mú yẹ wọ́n tẹ̀ charge sí court under this particular law. So oníkálukú wa ẹ jẹ́ ká live up to our responsibility gẹ́gẹ́ bí baálé-ilé torí tí ò bá ti live up to responsibility gẹ́gẹ́ bí baálé-ilé àwọn orúkọ tó àìlú máa ṣẹlẹ̀ ọlọ́ọ̀bá kó gbàdúrà ní kọ̀ọ̀kan wa. Assalamu alaikum. ọba tí a dúpẹ́ fún yìí ti ń jẹ́ ọlọ́run tí wà yìí òun ni olúwa ẹlẹ́dàá gbogbo àgbáyé àti olùtọ́jú gbogbo àgbáyé àti olùpèsè gbogbo àgbáyé àti olùmọ́sọ gbogbo àgbáyé. Ọba tó gbà kan kú ó tó wáyé rí ọba àlàyé tí ààyè rẹ̀ ń lọ láyé ni. Ọba tí ò gbára lẹ́nìkan bèlè pé ẹnìkan ọba tí apá ẹnìkan ò ká bèlè pé wàá gbára lẹ́nìkan ọba tí wọn nígbà tí wọn fẹ́ kàn má gbélé bù wọ́n sọ pé olúwa mi ta ni wọ́n wá fi nílẹ̀ fún ọlọ́run tí wà ní pè yẹn àwọn ẹni tá ń pè lọ́lọ́run kì í ṣe ọlọ́run. Ọba ìtiwá yìí ọba náà ni ọba àkọ́kọ́ tí ò sí àkọ́kọ́ kan tó síwájú rẹ̀ òun ni ẹ̀dẹ́dà òun ni olùmúlùsọ ọ̀rọ̀ ẹ̀dá àtòkè àtìlẹ̀ gbogbo ẹ̀dá tó dákò sí ìdákọ̀ ọlọ́run ò ká ààyè kan ò sí pé tẹ bá fẹ́ rọ́lọ́run àyè báyìí ní kẹ́ ẹ lọ ìgbà kan ò sí pé ọba àgbà kan ní nígbà kan níjọba báyìí nígbà báyìí kò sọ pamọ́ òun lọ́ba àgbà òun lọ́ba àyè bákan náà ọlọ́run ò ní ṣe síta pé nígbà tí ń bẹ lọ́mọdé nígbà tí ń bẹ kékeré àgbà tó wá dàgbà àgbà tó dógbó àgbà tó wá kú kò sí tó jọ rárá ó ti rẹ̀ tẹ́jà kì í tilẹ̀ sọ́run táwọn sọ̀rọ̀ rẹ̀ kì í pààrọ̀ kì í yí padà ó dá okun kan àmọ́ kò sí tó dá tí ò kọ́ kádàrá tí ò kọ́ ìbùbù mọ́ òun ló ní ká dúró dédé torí pé ọ̀dà ká lè bá a fi orin ká fẹsẹ̀ múlẹ̀ ń di ẹ̀sìn
gbogbo láti wá ní ìpòdodo fún ọlọ́run torí nídìí ẹ̀sìn náà nípa pé ẹ̀sìn rẹ fífòdodo fọlọ́run nìkan oṣó mọ́rùn nǹkan mi máa mọ́ torí nǹkan mi ṣe ó sọ pé àgbọ̀dọ̀ ṣẹbọ àgbọ̀dọ̀ bá ń wórogún àgbọ̀dọ̀ fẹsẹ̀ kẹrin náà méjì àgbọ̀dọ̀ yapọ̀ ohun àgbọ̀dọ̀ sojú méjì nítorí pé látara àdúródédé fún ọlọ́run pé mo dúró sídìí ẹ̀sìn ní gbogbo tó wòde mo sì fọ́ ọmọ fọlọ́wọ́ bá a bá àṣeyọrí ń bẹ̀ a bá àṣebádé ń bẹ̀ a bá ìmọ̀nà ń bẹ̀ a bá kò gé ẹ̀sìn ọlọ́run níbẹ̀ a sì gbà igbá ẹ̀sìn ọlọ́run níbẹ̀ ilé ìbádọ́ rere sí ibi ìtẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n tí èèyàn bá ṣe déédé tí máa ṣe nípa tí ń ṣe ojú méjì àbí ń ṣẹbọ níkọ̀rọ̀ àbí ń yakọ̀ lọ́lẹ́kọ̀ọ̀kan a bá òfò lábẹ́ rẹ̀ a bá ànù lábẹ́ rẹ̀ a bá ìparun lábẹ́ rẹ̀ a bá ìyà lábẹ́ rẹ̀ nígbè tí ọ̀sẹ̀ ìjàmà a tún bá iná lábẹ́ rẹ̀ ọlọ́run kó mọ́tà sọ wa ń bẹ̀. ìdí nìyí tó ti pẹ́ ní ọlọ́run bá fẹ́ràn nínú àwọn ẹrú ẹ̀ tó fẹ́ràn tí a jẹ́ ní ọlọ́run ní kí mọ́ni òmò rẹ̀ tẹ́mi wọn ó tún wá ṣe ní ẹ̀tọ́ fún wọn nǹkan mi ò ní wù wọn àfọ̀rọ̀ ọlọ́run wọn ò ní gbọ́ nǹkan mi àfọ̀rọ̀ ọlọ́run wọn ò ní sọ nǹkan mi àfọ̀rọ̀ ọlọ́run wọn ò ní lọ nǹkan mi àfi ibi ìtọ́lọ́run wọn ò sì ní gbà nǹkan mi àfi tọ́lọ́run wọn ò sì ní ná nǹkan mi àfi tọ́lọ́run gbogbo dábàá ṣe lè tọ́lọ́run ni ó ṣe òdì ní ìtọ́lọ́ fi ní gbogbo tí jẹ́ ìrántí òfìrí ìrántí ṣẹbọ sọ́lọ́run ìrántí ọlọ́run ni mo kókó lọ́kàn yín kẹ́lẹ́ bàjẹ́ tó mọ̀nà ìkẹ́ ọlọ́run ni o ọlọ́run sọ pé ẹni tó bá sọ pé ọlọ́run ni olúwa mi ọlọ́run ẹlẹ́dàá òní olúwa mi ó wá dúró sórí ẹ̀ gbogbo tí wò ó jẹ́ ní ayé kò ní fífẹ́ rú lọ ayé rẹ̀ níjọ́ pé dàrí kíámà kò ní rí ìbànújẹ́ ó wá ní gbogbo ẹni tí máa ń ṣe iyèméjì kí n fẹsẹ̀ kẹ́nà méjì tí tọrọ ara rẹ̀ òdàlú gbèlè ọ̀rọ̀ ọlọ́run dájú ẹni bẹ́ẹ̀ inú jìndòjìndò ná inú wàhálà ayé ní kọ̀ọ̀kan kó sí ó ní pé kálẹ̀ ná ọlọ́ọ̀fíìsì níjọ́ pé kíámà kò ní ní olùrànlọ́wọ́ ọba tó ṣe ánimùsùlùmí ọlọ́ àmọ̀dúpẹ́ ọ̀dọ̀ rẹ o ọba tó ní ká dúró dédé díẹ̀ sí wa àmọ̀dúpẹ́ ọ̀dọ̀ rẹ o àwa wà lọ́wọ́lọ́wọ́ rẹ wọ́n ti àyípadà kúrò níbẹ̀ àwa oríjì tó lẹ́kọ̀ọ̀kan àyípadà lẹ́kọ̀ọ̀kan àgbà ọgbà ìwọ nìkan lọ ń bẹ àtúbà àdìsí bẹ́ẹ̀ mà àwa mọ̀nà lọ́dọ̀ rẹ ọlọ́run àtàdé bíi egbò aburú tí ẹ̀rí máa kọ́ ẹ̀dá ìwọ ṣe báyìí tá a bá kọ́ wa tó dábàá ṣe àtàwà kì í ta iṣẹ́ ọwọ́ wa mí bẹ kò tọ́lọ́ dá sápá rẹ̀ ká àmọ́ ọmọ ènìyàn àpàwọ̀ kásẹ̀ ní ìtúbọ̀ tá a bá dálẹ̀ tán ẹ lọ́ bá kọ́ ọ̀nà mà kò tó lè sọnù láìláì ẹ ló bá tọ̀dù pé tó lè fi ọ̀nà mà ajẹ́ ìgbé aṣíwájú ọ̀gá àná Muhammad ajẹ́rìí wípé ọlọ́run ọba tó dá wa ọ̀kan ṣo ni nínú orúkọ rẹ̀ nínú ẹ̀sìn inú ẹ̀dá rẹ̀ nínú ìṣesí ẹ̀ nínú òròyìn rẹ̀ onìkan ṣo ni kò lóorun kò ní bá kejì kò sí lẹ́gbẹ̀ra tí ẹni ọlá tí ẹni ọpẹ́ ọba tí pani tí kì í kú ọba tí yé ni tí ò sẹ́ni tó yé ọba tí ò níbi tó ti sàn wá òun náà ní bẹ́ẹ̀ gbogbo kọ́ńtà látara ẹni gbogbo ráyé tẹ̀dá máa ń wá kò sí lọ́wọ́ ẹni tó wà bí ìbá sọ̀wọ́ ọlọ́run ibi ọlọ́run fẹ́ wó oore lọ náà ẹni tó ń ta ń dá oore tí bẹ̀rẹ̀ ẹ̀ka lónìí ọlọ́run ló ní ọ̀dọ̀ ọlọ́run kọ́ ti lọ béèrè kọ́lọ̀ wá jẹ onítọ̀ nípa kó wá fún ọ ó tọ́jú kọ́ di ẹrú onítọ̀ lọ́kọ́mọ̀tún fún ọ ọlọ́run náà ní alágbára ìṣẹ́ gbogbo nǹkan ajẹ́rìí àtiwájú ọ̀gá wa náà Muhammad ẹrú tí ọlọ́run ní òṣìṣẹ́ ọlọ́run ní ọlọ́run ló rán níṣẹ́ pẹ̀lú ẹ̀sìn òdodo ọlọ́run rán níṣẹ́ pẹ̀lú àṣà òdodo ọlọ́run níṣẹ́ pẹ̀lú ìwà òdodo tí ń jẹ́ àdínù táwọn sọ pé àdínù kàmẹ́ta níbẹ̀ lábẹ́rẹ̀ gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ìtọ́ ọ̀fà tí wá ṣe nílànà Islam ọ̀fíìsì mùsùlùmí òṣèlú Muhammad ọlọ́run ní alàtí àrùn tó bí ní ìwúdá wà dín ní ìhàn ìmọ̀nà àti àṣà òdodo àti ẹ̀sìn òdodo àti ìwà òdodo kó lè bá a fi borí àṣàkáṣà táwọn yóò máa já kó lè bá a fi borí ẹ̀sìn kẹ́sìn táwọn yóò máa sìn kó lè bá a fi borí ìwàkiwà táwọn yóò wù níwà ànábì náà wá jẹ́ olùtùnú ó jẹ́ olùkìlọ̀ ó jẹ́ olùgbògbòlè sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àṣẹ ọlọ́run ló pa ànábì fún ara rẹ̀ láṣẹ ànábì fún ara ọlọ́run pa láṣẹ pé dúró dédé bí ẹ̀sìn ìmọ̀ràn àwọn tèrèsèrè àti èrò ẹlòmíì má jẹ́ òpin ọkọ̀ lójú ọ̀nà o nítorí náà wà ní fáyísẹ́kà fájò bí torí ta wí pèpè sójú ọlọ́run rẹ̀ kọ́ sí sílọ̀ rẹ̀ ọwọ́ dúró ní níbi ẹ̀sìn bá ti pa ọ́ láti ọkọ̀ gbọ́dọ̀ tẹ̀lé fẹ́ẹ́nú àwọn èèyàn wọ̀nyí ànábì náà wá jíṣẹ́ kò sí àbòsí Islam lẹ̀sìn oríire Muhammad lànàbì tó sóríire jù àwọn mùsùlùmí ní ìjọ oríire jù nípa pé gbogbo tọ́lọ̀ fi rán ànábì Muhammad sọ̀rọ̀sọ́là ó jẹ́ṣẹ́ náà pé kò sí kan tó dín bẹ́ẹ̀ ó tún wá ṣe ó pé 23 years ló fi kírun ọdún 9 ló fi gbàwẹ̀ ọdún 8 ló fi yọ zaka ó ṣe hajj ní Islam méjì tó pé ó ṣe umra 4 kò sí kẹta tó bá wá fẹ́ lékún àbọ̀ yọkúò àbọ̀ dínkù àbọ̀ chéjì ọgbọ̀n kọ̀mí kò fún mùsùlùmí rẹ̀ ọgbọ̀n ní dídíà àwọn mùsùlùmí àti orílẹ̀ èdè gbogbo àwọn iṣẹ́ tó kọjá kò sẹ́ni tó rí ẹ̀sìn rẹ̀ mú dópin ló jẹ́ kan rí yí lẹ́yìn wọn gbogbo tọ́lọ̀ wa ní kí mùsùlùmí ó ṣe yìí tọ́lọ̀ ní ká ṣe yìí àá rí pé ànábì Muhammad ṣe ó lóun ṣe fọ́lọ́hun àwọn náà wọ́n ṣe à ń ṣe fọ́lọ́hun tí ò sí mẹ́sìn yókù ẹni tọ́lọ́hun fi ìrànà ń ṣe fún òṣìṣẹ́ fọ́lọ́hun ànábì náà ló ṣe oríire jù ọlọ́run àwọn adúpẹ́ tọ́lọ̀ ń ṣe wá ní ìjọ ànábì Muhammad náà ó wá tó aṣojú ọ̀nà tó má pẹlẹgẹrẹ kò sáwo olú Islam kò sí awo kékeré kan gbọ́dọ̀ mọ̀ ẹnìkan gbọ́dọ̀ mọ̀ kan rárá o ẹnìkan wà ní kò lánàá ànábì Muhammad Madina ló gbé Maka sí Madina 500 mẹ́ta bí 800 kìlómítà ni ànábì òjò kó Madina jọ kan ní kó sọ fún lọ kírun Maka
kó sọ pé Mákà ló ti kírun ó sì wà ní Mádínà kò wáyé rí ó kírun ojú ogun ó kírun orí àárẹ̀ ó kírun gbangba ó kírun òjò ó kírun ẹ̀rùn ó kírun ilé ó kírun gbogbo olùpàtà ọlọ́kì Mádínà ló ti kí ẹnikẹ́ni ẹnìkan wá ní kó pé ẹ mùsùlùmí kó wá láwọn ẹ̀mí làwọn fi ń kírun kó dá Mákà làwọn wà báyìí táàtì níbi tó wà ilà àlùkò ó fẹ́ parẹ́ ni ọlọ́mọ pa wá rẹ̀ àlẹ́bìnrin ló sọ fún ọ̀kan náà sáadé rẹ̀ níjọ́ kan nígbà tó tọ́ mi pé ìyá àlẹ́bì dákun sọ fún mi ní òsìlá sọ fún mi mo fẹ́ gba gbólóhùn nǹkan tí ó kọ́ ọ̀rọ̀ kan tí ìní jẹ́ lómi yìí bẹ́ẹ̀rẹ̀ mí ma lẹ́yìn rẹ̀ tí máa ti wà nìjẹ́ náà sọ fún mi àlẹ́bì wa sọ pé kóòl amantu billahi sọ pé mo ní gbàgbọ́ sọ mo gbọ́ ọlọ́ngbọ́ mo gba ọlọ́ngbọ́ pé ń bẹ̀ gbogbo ọlọ́ngbọ́ pé ń máa sìn gbogbo ọlọ́ngbọ́ pé gbogbo tó bá wù bá mi ọlọ́ni dúró tì tó mọ̀ sí tàkì wá dúró lórí ẹ̀ gbogbo bá ti wórí dúró sórí rẹ̀ ọ̀rọ̀ àlùjẹ́ náà ó náà sọ fún mi kíkan pé ìtàkùlà ẹ̀yẹ wa ẹ jẹ́ ní ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run ẹ sọ̀tọ̀ ọlọ́run ẹ gbàtọ̀ ọlọ́run ẹ ṣètò ọlọ́run ẹ tẹ̀lé tọ́lọ́run ẹ bá àwọn ẹni ọlọ́run rìn ẹ jẹ́ sọ̀rọ̀ ọlọ́run ẹ sọ̀rọ̀ ọlọ́run gbogbo tẹ́ bá ṣẹjọ́ jẹ́ tọ́lọ́run àìsàn máa kúta ibikíbi tó bá wà ìṣesíkíṣe ti bá wò bá ọ ìnira ìdẹ̀kùn ìdẹ̀ra ìbànújẹ́ ìdùnnú ẹkún ayọ̀ gbogbo òpin ayé wọ̀nyí mọ̀jọ̀lọ́lẹ̀ má pààrọ̀ ara rẹ̀ tọ́lọ́run tó ń dá ọ kò pààrọ̀ wàá ti dé bẹ́ẹ̀ sọ́nà tẹ́lẹ̀ wá èèyàn ní àwọn òfìsà jẹ́ lọ́fíìsì mọ̀lẹ́kà ìyẹn lè ṣe ẹni bá ti ṣe tó tẹ̀lé ẹni kó tọrọ àforíjì kẹ̀kẹ́ bá àwọn ẹ̀dùn dáadáa ọ̀dà pàdé bá Muhammad báwọn ti kẹ́sìkẹ́ fún òṣìṣẹ́ ńlá Muhammad asanra san tàbí rẹ̀ mùsùlùmí àti lóbìnrin àjọrọ̀ lẹ́nìí yóò dá lórí ìdúró dédé nínú Islam àti ìfòdòdó fọlọ́n òní ó jẹ orí ọ̀rọ̀ wa ìtakùlẹ̀ ìbádọ́wà ẹ̀dá kan jẹ́ kábẹ̀rẹ̀ ọlọ́run tó máa fi ìtakùlẹ̀ akọ́tukọ́tì bó ti wọ́n kẹ́bẹ̀rẹ̀ ọlọ́run kẹ́ẹ̀bẹ̀rù wala tamutunna illa wa antum muslimun ẹ má lo ìṣẹ́jú kan láti jẹ́ kéfì wò má lo ìṣẹ́jú kan la tamutunna illa wa antum muslimun má lo ìṣẹ́jú kan láti má jẹ́ mùsùlùmí. nítorí pé tọ́n bá ń sin náà ń bọ̀ títí di 70 years lọ́fi sin náà ọwọ́ ni ẹ̀gbọ́ àárín ṣe inú rẹ̀ kí táǹtì ẹja kú dábìí wò lọ́ba lọ sí kékeré ọwọ́ àdọ́jọ́ kejì ọwọ́ kú nítorí ọkú lérò ó fi jẹ̀ǹde gbogbo 70 years ilẹ̀ ẹ̀ dànù lọ́sọ̀kọ̀ wala tamutunna illa wa antum muslimun ẹ má lò ṣẹ́jú kan láti jẹ́ kèfèrí wò tàbí láti lè sọ̀rọ̀ kèfèrí tákùlà ọkùnrin máa sọ nìyí ẹ̀bẹ̀ ọlọ́run ẹ sọ òdodo ẹgbẹ́ òdodo. àyà yìí ọ̀rọ̀ yìí ó pọ̀ náà Al-Qur'ani àmọ́ àmú àyà mẹ́ta péré bẹ́ẹ̀ láti fi ṣe àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ kádúró nínú ẹ̀sìn Islam. àyà àkọ́kọ́ àni sọ́tà Ahzab ọlọ́run lóyìn àwọn jàmáà kan mùsùlùmí ó ní minal rijal àti àwọn èèyàn kan bẹ́ẹ̀ nù wọn sadaqu ma ahadullah alayhi àdéhùn tán bọ́lọ̀ ń ṣe jọ náà ti dáyé tàǹgbà táwọn wà lọ́hùn tàǹgbà tí ò lọ́wọ́ lọ́hùn tàǹgbà tó wá dáyé orí àdéhùn ni wọ́n wà títí fàmílì wọn kọ́dọ̀ náà àbàwò nínú wọn bẹ tó ti borí àdéhùn ló kù sí ó ti bá yọ̀nà ọlọ́run pàdé wà mí ni wọn yẹn ń tàzẹ̀ àgbà tó ń bẹ bó ti le tó bó ti nira tó bó ti burú tó wọn ò kúrò níbẹ̀ wà máa bá dídá lo tẹ̀kùtìlà wọn ò chéjì orúkọ wọn ò pààrọ̀ ọlọ́run wọn bá bọ́lọ́run tó lànà náà lórí náà lólọ́la ọba tó wá náà yóò mú kúrò níbẹ̀ wọn ò chéjì rárá ọlọ́run lóyìn ẹ̀yọ́ ọlọ́run bá ti ròyìn ó ti rí ọlọ́run mọ́tà yọrí sí gbogbo wa ó sọ níbi kan pé ayàtà ti kàtíwájú náà ni pé ẹ̀rọ àwọn tó bá sọ pé ọlọ́run ni olúwa wa láti wá dúró déédéé látàgé bí wọ́n ti máa rí ọ̀nà ọlọ́run nítorí ọ̀gbẹ́rẹ̀ kíámà mọ̀lẹ́kọ̀ sọ̀kalẹ̀ fún wọn pé ẹ má bẹ̀rù láyé ẹ̀ ní banújẹ́ nítorí ọ̀gbẹ́rẹ̀ kíámà àjẹ́nà ń bẹ fún yín gẹ́gẹ́ bá ti ṣe láti fún yín torí àwa lẹ̀ ń bá rìn láyé ẹni tó ń bíṣù rìn ẹni tí ń bá dìjànú rìn ọ̀fẹ́ lówó ọ̀wọ́ owó tọ́lọ́run wá dìjànú lọ́run wá owó náà ọ̀fẹ́ nímà ọ̀wá ìmọ̀ tọ́lọ́run ìmọ̀ ìyáàmú àtàdìjànú lọ́run wá ìbòlò ọ̀fẹ́ gbadé ọ̀fẹ́ lóye gbogbo tó bá fẹ́ ṣe tọ́lọ́run la ló fi jẹ́ pé nánú awliya okun fil hayati dunya wa fil akhirah síbi ní àyà. jama ọlọ́gbọ̀n àti lóbìnrin ọlọ́run sọ yìí pé wọ́n máa kóbìrù èmi ò pa àwọn yẹn láṣẹ bí kí tàbí pé kálí bá èmi ọlọ́run nìkan èmi nìkan kí wọ́n sì fún ẹ̀sìn má fún mi àìkó gbọ́dọ̀ sílẹ̀ nítorí kankan ju pé ọlọ́run jọ lọ́run èmi sì ń jẹ́ ẹrú rẹ̀ ó sì ní kí n ṣeun màá sì sìn yín. ìbádọ́lá ọmọ ènìyàn wọn mọ iye ara wọn o torí pé àwa la dáa jù àwa la lápẹ̀lẹ́ jù lọ́dọ̀ ọlọ́run ìdí nìyí tó jẹ́ pé gbogbo kò sí ẹranko tí ò lágbára jù wá lọ bọ́ba lọ tóbi eré tóbi jù ọ lọ tọ́ba lọ burú ṣèlè burú jù ọ lọ tọ́ba lọ lágbára ẹ̀kọ́ lágbára jù ọ lọ tọ́ba lọ lẹ́wà ègbé lẹ́wà jù ọ lọ tọ́ba lọ níkà paramálẹ̀ níkà jù ọ lọ tọ́ba lọ gbọ̀ àgùntàgbọ̀ jù ọ lọ tọ́ba lọ gbọ́n tọ́ba lọ gbogbo tọ́ba wò jẹ ẹranko tọ́ba dá jù ọ lọ. síbẹ̀síbẹ̀ àwọn ọlọ́run sọ̀gá wọn kí ló fà á torí pé àwọn ọlọ́run fẹ́ràn jù inú wa ló ti yọ òjíṣẹ́ àwọn náà ló tún sọ kẹ́sì dákàlẹ̀ fún
kálẹ̀ bá káwọn òṣìṣẹ́ àti àwọn àlẹ́bí kálẹ̀ bá tààrà ẹgbẹ́ fún wa ó sọ síra kalẹ̀ fún wa kó lè bá jálá yé àti gbogbo kẹ́kẹ́ àbá sọnù láyé tọ́sí bàbá ń jẹ́ ní ọ̀gbẹ́dà ìdí àmà ṣùgbọ́n gbogbo ẹ bá ti wúlò àlùkùránì tẹ́ bá ti rí sọ́nà tó pé iná ìrìn sáánà mo tẹ́ balẹ̀ ìrìn nígbà iná ìrìn sáánà rẹ̀ rọ́bì yìí lákàánú ẹtí má ti wà bí èèyàn tó gbàgbé Ọlọ́run tó rò pé olùdarí fún fúnra ẹ bá ti gbà lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ọmọ ènìyàn ẹ̀gbọ́ lẹ́yìn ti rà àmọ́ ìjọ rẹ̀ lójú ara òsàdì ní mo fẹ́ jáde mo jáde mo fẹ́ jẹ mo jẹun mo fẹ́ sùn mo sùn mo fẹ́ wọn kankan ní tó bẹ kò sẹ́lu mi mà ó gbà ní gbogbo tó ń ṣe Ọlọ́run ló mú Ọlọ́run tó ní kó lè gbà lẹ́yìn ti ara òsàdì náà Ọlọ́run tó fi iná nìkan ó fi lákàánú ọmọ ènìyàn aláìmoore ni wọn ọ̀nà nìkan pé ilẹ̀ ọlọ́dọ̀ ló mú kápá alákòsí àti kèfèrí aláìmoore ọ̀nà nìkan jàhóòrù aláìmọ̀kan tó ní wá tẹ́bá tó wo àwọn ìlà máa yọ bẹ́ẹ̀ kọ́ lóhùn rí wa àti ìjọ kọ́rọ́ àti ìjọ yakọ̀ Ọlọ́run alọ sí ibi ọba tó rí wa ká tó ṣe é tó mà ká tó ṣe é tí ìkẹta ọ̀pá wọn fúnni sábà sílẹ̀ àwa àyàkókò náà kí àjàpá rẹ̀ àjùlẹ̀ ìtorí pé ìkẹ̀kan bá wa nítorí pé Allahu Akbar bó ti wù kó rí no condition is permanent à ń kọjá ara àdánwò yìí àdánwò tí o tó nǹkan pé òun ọmọ òun bímọ bí ra ilé ìsìnkú ọmọ lọ fi wáyé àìwá bímọ ẹ̀rọ ní kọ́ pààrọ̀ Ọlọ́run tí Ọlọ́run tọ́ wá pààrọ̀ tọ́lọ́run tọ́ ń rẹ̀ lọ́ọ́ bá ní àbọ̀lọ́run tí ò mọ́ ọlọ́mọ. ọba ọmọ ìyẹn ti rí nìyẹn o Ọlọ́run sọ pé gbogbo nǹkan pátápátá àwọn àti kádàrá rẹ̀ bẹ́ẹ̀ sì ni ti ń ṣe wáyé kò ní fẹ́ kò ní jìnnà kó wá lọ yí wá dáadáa yín mùsùlùmí òdodo wípé ìjọsìn fún Ọlọ́run ìbádà àṣẹ Ọlọ́run nípa ọmọ yẹn ọ̀ràn yẹn ọmọ ènìyàn tọ́dọ̀ Ọlọ́run ni bákan náà ìwọ̀ tọ́lọ̀ fẹ́ gbà lọ́wọ́ wa òní torí ẹ̀kẹ́ ló ti fi dá wa kò ọ̀rọ̀ pé mo lówó mi ò lówó kò kan ìjọsìn mo ráyé mi ò ráyé kò kan ìjọsìn mo débi tí mo fẹ́ dé mi ìrísẹ̀dé kò kan ìjọsìn kíkéré rẹ̀ pípọ̀ dúkìá àìtó dúkìá pípọ̀ ìjọ àìtó ìjọ ọ̀rọ̀ tó jẹ́ má kádàrá ni ayé kádàrá ni dájọ́ ẹ̀ ọ̀run iṣẹ́ tá a bá ṣe ni ó dájọ́ ọ̀run fún wa ìdí nìyí kádàrá yìí ti ń dájọ́ rẹ̀ yìí oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá tá a wà nù ìyá wa Ọlọ́run ti parí ẹ̀ tí a nẹ́bà Muhammad sáré fún wa pé Ọlọ́run tó bá di oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ogójì ọjọ́ àkọ́kọ́ omi lọ́gbọ́n ogójì ọjọ́ ẹ̀kejì ẹ̀jẹ̀ kíkí ogójì ọjọ́ kẹta bá ṣe ẹran tó bá ti bá ṣe ẹlẹ́ẹ̀kẹta yóò máa jẹ́ oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ládàbí láǹgá orí ó yọ lọ́tọ̀ ẹ̀sẹ̀ ó yọ òwe ó yọ ọlọ́sẹ̀ wa náà máa lè kà sí pé ká fẹ́ẹ̀ mi sí lórí ó wá tá a máa fẹ́ẹ̀ mi sí lórí yóò yà padà yóò dé yàn oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ó wá ní ìjọ yẹn láti wá kọ̀ọ̀kan mẹ́rin fún un nítorí kọ́kọ́ kọ́ lè fi káṣí lẹ́sìkì bóyá kiri oṣù tó láyé oṣù mẹ́rin àti mẹ́rin àti kọ́. ẹ wá wọn ọjọ́ tẹ̀ lásìkì wà á jáde sí nígbà òní ó kú lẹ́yìn tó ní tó pọ̀ ikú ló kàn mọ́ rẹ̀. ìjọ ìrìn àti wakọ̀ ló pọ̀ kò pọ̀ yóò tó kàn kò tó nǹkan ìjọ kẹ́kọ̀ọ́ rẹ̀ ó wá tó kò tó ikú ló kàn mọ́ rẹ̀ lẹ́yìn ìgbà lọ́kọ̀ wọn á mọ irúṣẹ́ òní ó ṣe kó tó lọ láyé lẹ́yìn náà wà kú ṣàkọ́wà ìjọba gbogbo náà gbọ́ lórí rẹ̀ oṣù mẹ́rin àtọ́jú náà ti kọ́ parí nítorí ń dààmú ayé rẹ̀ kiri sí i Ọlọ́run ti kọ́ ọ̀ka rẹ̀ parí. arákùnrin àti lómìnir ẹ wá lójú ọ̀rọ̀ yìí wá pé káwá ní ìsìn Islam máa mo kó jẹ́ sùn òdòdó ṣe Islam máa tó lè pé ẹ̀sìn Islam yìí ó fọ́ Ọlọ́run ló sọ pé òun lẹ̀sìn tí mo yọ ní sí ká máa tèmi látara rẹ̀ ẹni bá wá kó ní Islam tó wá lọ sí ẹ̀sìn ayé ó lọ sí ẹ̀sìn ayé pọnbélé tara ayé dálẹ̀ Ṣàngó ni tó jẹ́ ọmọ Ọ̀yọ́ ẹ̀sìn tí ẹ lọ tẹ̀lé ni Ògún ni tó jẹ́ ọmọ Oǹdó ẹ̀sìn tí ẹ lọ tẹ̀lé ni Ọya ni tó jẹ́ ọmọ Ará àti ìyàwó Ògún ìyàwó Ṣàngó ẹ̀sìn tí ẹ lọ tẹ̀lé ni Ṣàpọ̀nná ti ń jẹ́ àlìjànú nínú ògì àgbálùmọ̀ ńlọ ń bọ́ ni odò Ọ̀ṣun tí ó ti bàjẹ́ oníṣẹ́nu rẹ̀ lọ ń bọ́ ni odò kanílé yìí lọ ń bọ́ ni òkúta kan náà gbé kalẹ̀ ni èṣù kan náà gbé kalẹ̀ ni ejò kan lọ ń bọ́ nínú rẹ̀ ni gbogbo èyí tó bá wò ó jẹ́ nínú àwọn nǹkan tí ọ̀n lọ bọ̀ yìí àbí ẹ̀sìn ọ̀run tá a fọwọ́ ayé bọ̀ tí ń jẹ́ Christianity àti Judaism ìlọba lọ síbẹ̀ tó lọ ṣe ni àti jáde pààrọ̀ Ọlọ́run ní ẹ̀rọ tí Ọlọ́run bá kọ́ sọ yìí àdúgbò máa ń fẹsẹ̀ kan rẹ̀ méjì nínú ẹ̀sìn gbogbo ilé ìfarabata ń tọ́lọ́run kọ́ fún ọ kò lè jẹ́ kọ́ rí o tọ́lọ́run bá kọ́ fún ọ lè rí tọ́lọ́run bá ti kọ́ ìdé jẹ́ pé yóò fa ọ níyà ìfarò ẹ̀sìn kò tó kọ́ máa bọ̀ irú bẹ́ẹ̀ á bà pé èṣù ló ta ọ àwọn àjàlú burúkú ló kọ lù ọ láti gbé àti pé kádàrá bú lóko lọ́lọ́run kọ́ńtà sọ wa níbẹ̀ nítorí pé ayé tá a wà yìí
ọlọ́run ti pè fún wa ní ilé fìtínà ilé àdánwò ilé ìnira ilé ìdẹ̀kùn ó lọ sọ náà fún wa ní pé kúlù náà tó ṣe ń dá ìtọ́jú ìmọ̀ gbogbo ẹ̀ ní pátápátá tó máa tọ́ ikú wọn náà kò lóògùn tẹ́ ẹ má sì ń bẹ láyé a máa ṣe àdánwò fún yá máa gbé yẹ̀wò bishar abúlómabayin wọlọ́ọ̀yì olómabayin fitinẹ́ta àbíjá máa ń rí ìwòní àbíjá ìwò ní pé àyíká máa tọ́ba ní oore kí láti ṣe náà sí ká máa bá ìbàjẹ́ lọ lókù àbọ̀ lóòjọ́ wà á ní sí náà torí bá àṣẹ ẹ̀dẹ̀rẹ̀ kò kú dá wa lóhùn gbogbo àdánwò ni ẹ̀yìn yẹn wa ènìyàn náà ni àdánwò wọn yóò máa bá wọn kò ní lọ bá kí n kú olórí rẹ̀ ẹ̀dá lẹ́tọ́ bá gbogbo tó bá wò lé odò fà nínú ìsìlámù rẹ̀ ó sì juwọ́ ju sẹ́lẹ̀ fún kádà ọlọ́run ó wá fẹsẹ̀ ńlẹ̀ nínú ó tó wá fọ ẹ̀sìn rẹ̀ mọ́ fún ọlọ́run kò pààrọ̀ kò change kò kó díẹ̀ sí fún nítorí àlùbákan tó dé lásìkò kan tó sì kó níbẹ̀ torí pé kókó òpó ìsìlámù máa ó tún lọ bọ́ sílẹ̀ sí mi àdá ìkókó máa máa tẹ́ mùsùlùmí ni mí mo ìsìlámù ní ọ̀sán kẹ̀kẹ́ lóru àdá omi tó léwu àtẹ́tàdé máa nù mùsíbà tó ti ju takọ́kọ́ lọ ó ti dé máa nù tó torí bẹ́ẹ̀ takùlà kọ́tùkọ́tì wọlé ẹ̀ka mùsùlùmí àwọn tó mùsùlùmí jama ọlọ́pàá tó bẹ̀rẹ̀ kí ni màbá kẹ́hìn má dùn nílé ìwé nǹkan mẹ́jọ. àkọ́kọ́ nú ẹ̀ ó ní àìgbàgbọ́ pé apá ọlọ́run kan ṣoṣo ó ká gbogbo nǹkan àìnígbàgbọ́ sí ọlọ́run kan ṣoṣo tó yẹ pé ọba yìí nǹkan kan ò pamọ́ kó ní sámà àtìlẹ̀ agbára rẹ̀ ó sì ká gbogbo nǹkan àti ìgbàgbọ́ àwọn kèfèrí àná síwájú kánábì tó dé àgbàgbọ́ kèfèrí ilẹ̀ Yorùbá tá a gbàgbọ́ pé ọlọ́run pọ̀ olúwa pọ̀ òrìṣà pọ̀ wọ́n wá ń pé àwọn aṣẹ́ fún àwọn òrìṣà wọ̀nyí ó ti wá wọnú àwa mùsùlùmí náà ó wá jẹ́ pé tí bùkátà kan bá ti dé òrìṣà kọ̀ọ̀kan lọ gbé bùkátà kọ̀ọ̀kan bá nínú àwọn bùkátà ayé rẹ̀ irú ìgbàgbọ́ báyìí àwọn mú ẹ̀sẹ̀ méjì inú ẹ̀sìn bẹ́ẹ̀ sì ni ọlọ́run sì ni ọba tí ó ní ọlá tí fún yàn lọ́lá ọlọ́lọ́lá tí gbọ́dọ̀ rẹ̀ tó fẹ́ òun ni gbogbo pẹ́pẹ́ ọ̀rọ̀ sábà tilẹ̀ níbẹ̀ lọ́wọ́ rẹ̀ kó ló wá pé kaba arákàlùlárí bí ẹni ìlúmọ̀lẹ̀ ọwọ́ alákòólì ṣe ní kọ́dé ìjọba bá bẹ lọ́hùn bùkátà bá bọ́ afẹ́kàfẹ́ bá bẹ lọ́hùn ẹ̀ máa kíkà baraka ó ké fún ọ ọgbọ́n ṣùgbọ́n ọ̀lú ọ̀rọ̀ rẹ̀ ìbálẹ́jọ́ ló jẹ fún ọ kọlọ kí ìsara. ọlọ́run tó sọ fún wa pé máa ní dábàá ti dárí lára ẹ̀sìkò à kò sí dábàá kẹ́kẹ́ bẹ lórí rẹ̀ èmi ọ̀rọ̀ yẹn ń tọ́jú wọn. ìjọ tí ó bá fẹ́ joyè tí wọ́n ń joyè yóò lọ bá ọlọ́run ọ̀bọ aláwo. ìjọ tí máa ń bẹ̀rù wọ́n lè kọ́ ọbọ Ògún. ìjọ tí máa ń wọ́wọ́ wọ́n lè kọ́ lọ bá Ṣàngó. ìjọ tí máa ń bínú wọ́n lè kọ́ lọ bá Ṣàngó. ìjọ tí máa ń wá owó àbí wá kiri àbí wọ́n máa wọ́n lè kọ́ lọ ṣọ́ọ̀ṣì. ọlọ́run mélòó ló fẹ́ nítorí ìgbàgbọ́ burúkú wọn ni mú wọn tẹ̀sẹ̀ méjì bẹ́ẹ̀ sì ní ọlọ́run ọba kan sùn lápá ìka ogun kan. ẹlẹ́ẹ̀kejì tí máa mú wọn lọ di kìdàkudà tí mú ìyá tẹ̀sẹ̀ rẹ̀ lẹ́yìn ẹ̀sìn òun ni ìsáàtú fáhámi máa rẹ̀ ìbádà àgbọ̀tùmọ̀ ìbádà mi. ìbádà tá a tọ́lọ̀ lóòótọ́ rẹ̀ dá wa àmọ̀tùmọ̀ rẹ̀ àìgbọ́tùmọ̀ rẹ̀ àtàǹfààní rẹ̀ àti ìdí tọ́lọ̀ fi ní ká ṣe ó mú wọn mọ́ bá ìbádà yẹn mú dáadáa ó mú wọn mọ́ tètè kó nù Islam máa wá fẹsẹ̀ kan yàn méjì torí pé ń tá a rò sí ni pé èwo Yorùbá sọ pé òrìṣàbọ̀ lè gbèmí kìíní sílẹ̀ kò ti bá mi pàjá ìwé kádàrà. àwọn àròpọ̀ ṣàtàwọn sìn ní sọ ìdólówó òrìṣàtàwọn sìn ní sọ ìdólọ́lá bẹ́ẹ̀ sì ni ìjọsìn kò rí bẹ́ẹ̀. wọ́n á rò pé ìjọsìn fọ́lọ́n ló gbọ́dọ̀ máa ń gbọ́ bùkátà ayé tí ń bẹ nílẹ̀ àti tí a bá fẹ́ jẹ́ àti a bá fẹ́ dán wọ́n á gbàgbé pé gbogbo tá à ń wí ọ̀ndà kádàrà ló wà ọ̀ndà àkọọ́lẹ̀ ló wà torí náà ìjọsìn fọ́lọ́n kìí ṣe irinṣẹ́ tá a fẹ́ fi gbọ́ bùkátà ayé ọ̀ ní pé torí kọ́ lè bá lówó kọ́ wá kírun torí kọ́ lè bá níyàwó kọ́ lọ gbàwẹ̀ torí kí lè lè bá pọ̀ ọ̀lọ́jì torí kọ́ lè bá ṣe gbogbo tó fẹ́ ṣe láyé ọwọ́ àmìlẹ̀ ọ̀dàká kí lọ́ọ́ fi wà ìjẹ́ náà wọ́n ayé gbogbo bùkátà ayé lọ dì mọ́ ẹ̀sìn tó fi sin Ọlọ́run bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn Ọlọ́run la fẹ́ fi wà ìjẹ́ náà. àwọn pàṣẹ lóbìnrin ìdí nìyí tó máa ń mú ọ̀pọ̀lọpọ̀ wọn kó di ẹ̀sìn jọ́sí bùkátà àdìbá ti bíyà ọmọ ní ń wá àwọn ìpè ọmọ Ọlọ́run ní ìbòyìn lọ́mọ ibi ẹ̀sìn tó ọlọ́dọ́ ní bàbá kan bóyàn lọ́mọ lọ́wọ́ àwọn dáńtẹ́sì yẹn tá àrágàn nù wọn. ó dáa tó bá jẹ́ pé tọmọ ni adáwọ̀ Muhammad sọ̀rọ̀ tọ́lọ̀ ní ó papòdà tó tọ́lọ̀ rán wá sáyé ọmọ méje ló bì mẹ́fà ló kú lójú ayé ẹ̀ ọkọ̀ òkú ẹlẹ́jọ́ oṣù kẹfà tá a di papòdà ní ìrìnà Fátímà náà papòdà ṣé orúkọ rẹ̀ wá sórúkọ rẹ̀ parẹ́ ṣé kò máa jẹ́ ní Ọlọ́run rẹ lọ ṣé kò máa níyì táǹbò rẹ̀ ti dáko ẹ̀ sáà ní sọ pé sallallahu alaihi wasallam torí náà mùsùlùmí ọkọ̀ àti lóbìnrin ẹ̀kọ́ ṣe ànábì ẹ̀dúró déédéé so ìjọsìn kìí ṣe torí kálífà àdúró lọ́wọ́ Ọlọ́run ní kọ owó Ọlọ́run ní kọ ọmọ Ọlọ́run ní kọ ilé ẹlòmíì alẹ́ wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ọ̀rọ̀ ẹ̀ka àmọ̀ gan àwọn anábì Ọlọ́run mi ò wá ẹ̀jọ̀ wọ́n kọjá sí rẹ́rẹ́ àbí ó sì wá ìjọba mẹ́ta ni ó tẹ̀lé àbí ó sì wá kí ló ń là wúre sí
kí ló ń rí àjùmọ́lẹ̀ sí kí ló ń pa bóyá aláboyún tó ń rí mọ́nú ilé ìjọ rẹ sí nítorí ọlọ́run tó pọ̀ fẹ́ tí ọba wa dà ṣé ń tọ́ kójú àti tọ́ kójú ohun tí olóṣèlú ọmọ àjẹ́ náà ẹlẹ́kẹ̀ẹ́ta arákùnrin àti lóbìnrin òun ni pé àwọn kanjú kí bùkátà wa bí pápápá ìkájú àti pé kí bùkátà bíyá nítẹ́jú pé nítẹ́jú akàn nítẹ́jú aya léyìí tó ṣe pé wọ́n gbàgbé ìyàtọ̀ tí ń gbé láàrin àdúrà àti idán àdúrà ìjọsìn ní àdúrà idán ṣíríkùlẹ̀ akíbar ẹ̀bọ ńlá ni idán ní jẹ́ pápápá tẹ̀sí tó wáyé pápápá àmọ́ àdúrà tọ́lọ́run àǹfààní rẹ̀ pọ̀ ìjọsìn ní àdúrà ìsúmọ́nà ní àdúrà ìgbàgbọ́fọ́nà ní àdúrà tọ́ba ara àdúrà yóò jẹ́ oṣù jẹ́ mi ìmọ̀ tábí ọba bàtà kì í dúró mọ́ ìmọ̀ káyilé káyé oko àmọ́ oògùn tó ọba sà ibi ọba arógùn sí ni ó jẹ́ ó sì lè mọ́ jẹ́ ó sì lè dúró ó sì tún mọ́ sọ níbi ẹni ọ̀tá ọlọ́run àti mọ́ múyàn gbàgbé ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin arákùnrin àti lóbìnrin àwọn ẹni àwa tá ń kó nídìí ẹ̀sìn tí wọ́n dúró déédéé tàbí táwọn fẹsẹ̀ káyà méjì wọ́n fọkàn sí pé owó ni gbogbo gbèsè ayé wọn wọ́n sọ owó dọ́lọ́run tí ẹ bá ti lè sọ owó dọ́lọ́run tó ti gbòpó ní gbogbo pàpín èrò rẹ̀ definitely Islam ò rí bẹ́ẹ̀ ọlọ́run kì í fi kò sì kọ́ bẹ́ẹ̀ bọ́lá ọba kọ́ mọ́rú wọn ẹ rí i pé wọ́n wà kọ́kàn sí pé torí kálíbà kówó jọ kálíbà kọ́lé kálíbà ṣe lọ́lọ́run fi dá wa fi torí ẹ̀sìn tó bá yẹ pé torí báyìí lọ́ba fi dá wa ni ẹni bá ti kú tó kọ́lé ìjọba kú káwólé rẹ̀ káwá dì mọ́nu sáré rẹ̀ tó wáyé pé torí owó ilé la tó wáyé tó wáyé pé torí mọ́tò ni ẹni bá ti kú gbogbo mọ́tò tó ní ó yẹ káàmù bí jẹ́gẹ́jẹ́ káàbò mọ́tàrí rẹ̀ kó máa mọ ọ́ pé tó torí ẹ̀ wáyé nù ṣùgbọ́n àti pé gbogbo tá a kó jọ níta yìí àkòdé nìkan àwa nìkan la lọ sógán bá a ti wáyé sógán àti pé torí àwọn tá à ń torí ẹ̀ ṣe torí ẹ̀kọ́ la fi wáyé ẹfẹsẹ̀ múlẹ̀ ẹfẹsẹ̀ nílẹ̀ ntọ́lọ́mà ti pọ̀ pẹ́ẹ́dà yóò jẹ́ tiẹ̀ kọ́lọ̀ ń bọ́ ọgbọ́n bùkátà tọ́ níwọ̀n àfọwọ́ tí ò ká lọ́wọ́ kọ́lọ̀ ń bọ́ ọgbọ́n ó pé ọdún kọ́ olówó tó pọ̀ kó wá jẹ́ kówó yẹn padà bàjẹ́ ó jẹ́ ìbálẹ́jọ́ fún ọ bùkátà rẹ̀ tó bí yá dúró tí ọlọ́run ń bẹ ẹlẹ́ẹ̀kan ọlọ́pàá àti lóbìnrin àwọn èèyàn gbàgbé wọ́n ti bẹ́ẹ̀ tó gbàgbé òfin ọlọ́run nípa ìdá ìtòdá ọlọ́run ò dá ìdá kankan lẹ́ẹ̀kan náà rí gbogbo tọ́lọ́run dá pátápátá one step then another ó dá díẹ̀ sátọ́ ọlọ́run ò ká kó dá sánmà níjọ́ kan àtìlẹ̀ kó sì gbogbo sì dé ṣùgbọ́n sọ wá pé ọjọ́ méjì ló fi dá sánmà ọlọ́run lu ọjọ́ méjì gbákobáko kó tó dá sánmà àtìlẹ̀ ọjọ́ mẹ́fà ló fi dá sánmà àtìlẹ̀ ó wá dẹjọ́ keje tó tó lọ sí ni sátọ́ ọlọ́run ká kó dá lẹ́ẹ̀kan náà òwe ní bàbá pé nta bá fẹ́ dà á lè dá níjọ́ kan náà á dà díẹ̀ ni. òwe tí o bá ti wá ta sínú ọlọ́run ìgbọ́ má gbàgbé o nígbà tó ń bẹ nínú ìyá rẹ bá ti kálẹ̀ kan omi lọ́gbọ́ ọjọ́ mẹ́wàá oṣù mẹ́rin ọjọ́ ogójì ọjọ́ dásí ẹran ogójì ọjọ́ ẹ̀jẹ̀ títí nígbà tó tún dáyé tó a bí ọ̀tá ọ̀sùnlẹ̀ ó yá ọ̀tún jòkó ó yá ọ̀tún rákò ó yá ọ̀tún máa rìn sọ́dọ̀ wò lágbára kó dá ọlẹ́ ìkànnà níjọ́ kan náà kọ́ ti dènìyàn níjọ́ kan náà kọ́ tún dáyé dá kọ́ ti máa rìn bí ẹran sọ́dọ̀ lọ́wọ́ ká ń pòwe fún ọ pé ọ̀fẹ́ nímà díẹ̀ lọ́ọ̀ni tí ó fi pọ̀ ọ̀fẹ́ lówó díẹ̀ lọ́ọ̀ni tí ó fi pọ̀ nítorí ọba fẹ́ jẹ́ òní jẹ́lẹ̀ kan náà gbogbo àti bá ti kájú láwọn jẹ́lẹ̀ kan náà ẹnìkan ò ní dúró déédéé bí ẹ̀sìn so eléyìí náà wà nǹkan tí máa mú àwọn èèyàn mọ́ dúró déédéé níbi ẹ̀sìn àríkè ọlọ́run sọ fún wa pé nínú àlùkò àná ayé àsáwò lè ní sáà ní ayé ìsirẹ́ kàṣúdà káwọn yóò lò páàrí àwọn ni àbákawò káwọn bá àmúṣọ wọn alámúyẹ kùnú ti fata mi mọ̀ ní ìyú múnà lẹ́yìn àgbà lọ́jọ́ mi lọ́gbọ́dọ̀ ìdílé lẹ́yìn ìgbà tó tí ọ ṣéǹjì rẹ tọ́ọ̀dì bá ti ẹran lẹ́yìn ìgbà tó ṣéǹjì rẹ tọ́ọ̀dì ẹ̀jẹ̀ kí tọ́ọ̀dì bá ti ẹran àwọn ń kó báyà àkúndà ọmọ rìn ọmọ sùn ọmọ jókòó ọmọ rìn àwọn aládá ọbẹ̀ ọ̀ṣọ́ àwọn àmàrin àwọn pàṣípòbìnrin ènìyàn ò lè débi tó fẹ́ dé kò sì rí tó fẹ́ rí ní ìṣẹ́jú àyà ìṣẹ́jú àkàn bí ba ti pé ìgbésẹ̀ kan lẹ́yìn ìgbésẹ̀ kan mọ́kànjú tọ́ba gbẹ́sẹ̀ méjì pọ̀ ọ́ ṣubú. ẹlẹ́kẹ̀fà nínú kan tí máa mú wọn kó nídìí ẹ̀sìn tí máa sọ wọn dé tí òun dúró déédéé òun náà ní àìnígbàgbọ́ sí kádàrà wọn ò gbàgbọ́ pé àkọọ́lẹ̀ nìyẹn. wọ́n á sì máa wí ní ọ̀rọ̀ pé àyàmá báwo á gbàgbé àyàmá ẹlòmíà wá rò pé òun lè ṣéǹjì àyàmá òun àbàbá kan bẹ níbi kan ó gbóná ó lágbára tọ́wọ́ débẹ̀ yóò ṣéǹjì ẹ̀já jánìsì ṣé bàbá àtọ̀ ń ga ṣéǹjì sáré ṣé kì í sùn ṣé kì í rẹ̀ ṣé kì í yàgbẹ́ ṣé kì í pa ṣé kì í gbàgbé irú ẹni tó lọ bá ṣé kì í ṣéyàn ó kọjú síwájú kò rí pàkọ́ ṣùgbọ́n lọ́ta ní kọ́ dúró tí kọ́ mọ́kò lọ́rọ̀ rẹ̀ ọba àríwá rẹ̀ yìí kò síbi tí ò rí kò sí tí ó mọ̀ kò ní tí ò gbọ́ kò ní tí ò sì lè ṣe. so àìnígbàgbọ́ sí kádàrá àtà ní ìgbẹ́kẹ̀lé inú ọlọ́run tó ọlọ́run sọ pé gbọ́ ọpẹ́ gbọ́ ọkọ̀ ìnákúlà ṣe ọ̀rọ̀ kìnnà òbí kádàrá ọlọ́run ẹnu ní kádàrá torí kò sẹ́ni tó lọ́wọ́ àwọn tó lọ́n dá pàápàá èlò ní kádàrá tiẹ̀
tí ọlọ́run dá máa kíkọ̀ọ̀kan wọn jàmọ́ ọlọ́kùnrin àti lóbìnrin ẹlẹ́ẹ̀kejì inú tó máa ń fa wọn tó máa ń sọ wọn ìdàkudà báyìí òun náà ni pé ẹlòmíà máa tẹ̀lé fẹ́ẹ́nu ẹlòmíà ti máa tẹ̀lé fẹ́ẹ́nu ẹlòmíì ìfẹ́ inú tààrẹ̀ a máa tẹ̀lé pé àgídí inú wọn gbà àyílọ́lọ́ gbà dákùn pàǹpà ọ̀dàgbẹ́jọ́ ìjábọ̀dọ̀ àjọ kàwé nì ọ̀rẹ́bí tó dé kọ́rọ̀ ọ̀bá kọ́ tiẹ̀ bẹ́ẹ̀ nǹkan ẹlòmíì àwọn àyàn ti máa tà á wọ́n ní ọmọ kẹ́kẹ́ àwọn alágbára yé nù àwọn tó láyé nù inna lillahi wa inna ilayhi ẹ̀yin tó láyé tí ò kọjá bí tó wà ẹ̀fọn tó ní kọ́lọ̀ tó ní kọ́lọ̀ kó wáyé lè lọ́wọ́ àmọ́ kọ́lọ̀ kó wáyé lè lọ́wọ́ fẹ́ gba ọgbà yọrọ ni mo bù ọ gbogbo ayé mo fún ọ àmọ́ bùnmi ní kẹ̀kẹ́ kí ló fún mi ní èyí rẹ̀ kápẹ́rẹ́ gbogbo ara rẹ̀ kápẹ́rẹ́ fún mi láti fún mi mo bù ọ láyé ó wá sí èyí rẹ̀ ó ti fọ́ lọ́hùn ọ̀rọ̀ àti gbogbo ayé mo bù ọ ó wá kó tí èkó débẹ̀ ó gbé dàpọ̀ rárá gbé ọlọ́run bá mú nǹkan mi mọ̀ fàyè mọ́ ìlú ẹ̀ náà ń ṣe wọ́n náà. ẹlẹ́ẹ̀keje nìyẹn ìtẹ̀lẹ́tẹ̀lú àbí tẹ̀lé ìkọ́ṣe àìmọ̀kan pẹ̀lú àwọn aláburú ẹ̀dá àwọn alábòsí àwọn ẹlẹ́bọ àwọn tẹ́pẹ́ àwọn ní ara ayé kéèyàn lọ gba ọ̀rọ̀ ìjọba pé wàlà tẹ́ríkanú ìlẹ́lẹ́dínà tọ́lá ní sọ́fì hood ó ní ẹ kò gbọdọ̀ sọ àwọn alábòsí di gbangba ẹ má sọ wọn di babalẹ́jọ́ yín ẹni tó fẹ́ dẹ̀gbẹ́ àwọn alágbáwá wọ́n fi àṣà wọ́n fi ń dẹ̀gbẹ́ wọ́n fi ajá wọ́n fi ń dẹ̀gbẹ́ wọ́n fi ìbọn wọ́n fi ń dẹ̀gbẹ́ Yorùbá náà ń ṣe bẹ́ẹ̀ ọwọ́ ní ìwò ní fi ajá dẹ̀gbẹ́ ọ̀ ní fi ìbọn dẹ̀gbẹ́ ọ̀ ní takúté ọ̀ sì nílò àṣà ẹkùn lọ́ọ́ máa fi dẹ̀gbẹ́ ẹkùn lájà rẹ̀ ìwọ náà kí ni oúnjẹ rẹ̀ ìjọ tí ẹkùn bá rí nǹkan jẹ mọ́ ìwọ náà ló ń jẹ rẹ̀ gbẹ́ni tó lọ mú ìyá àjẹ kan ìyá oṣù kan àwọn agbára lé rẹ̀ tọrọ mọ́ ìjọ tó bá rí yẹn pamọ́ ìwọ náà wọ́n pa ò wọ́n sọ fún ọ pé wọ́n la àtẹ́ríkànù ẹ mọ́ gbára lé wọn o àlẹ́ tó làwọn alábòsí náà jẹ́lẹ́bọ̀ yẹn pátápátá fún un náà torí iná ní ìjẹ́ lára wọn iná tí ó mú yín ń bẹ̀rẹ̀ wọn wà mọ́lá fún nílẹ̀ ní máa rí àwọn ìsúnmọ́lá tó sọ̀rọ̀ ọlọ́run kẹta kó lọ́dọ̀ rẹ̀ kò nígbà yìí o ọ̀rọ̀ tọ́lọ́run bá já ọlọ́run ní ìtàn. ẹlẹ́kẹjọ tí ń jẹ́ ìkànnì tí ń fa sábàbí táwọn ẹni tí ń ṣẹlẹ̀ kan yẹn méjì ní kí ẹ máa wẹ tó jù lọ nígbà gbogbo nípa olówó oníyì olè oyin kọ́ni ọ̀rọ̀ àmọ́tò ọ̀rọ̀ akínní tí ó kó ń bẹ̀ nígbà tó bá yá bí òfin kíní lẹ́kínní ó padà sílẹ̀ náà ni. nítorí wọn ṣe fún ọkọ wa kojú tẹ́ńbẹ́lú ẹ̀ ẹ̀rọ Muhammad sọ̀rọ̀sọ́là ọlọ́run pa ànábì láṣẹ ipe kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ àwa mùsùlùmí náà ọlọ́ba ara rẹ̀ pé ojú rẹ̀ ọkọ̀ gbọdọ̀ máa nà ràn wọ́n lọ sí dábì sí wọn lọ́sọ̀ọ́ ìyàwó lónìí ni ilé lónìí ni ọmọ lónìí ni òlé ló kọ́ ni gbogbo tó wò jẹ́ záárọ́ tilẹ̀ ayé ti dúnìyà òdòdó ayé ni okò ní pẹ́rọ o ìyàwó tí wọ́n fi àfi sàdéhùn fún wọn ní o wà ní sùúrù bí kàfẹ́ ìwà àbùkọ̀ òun tọ́lọ̀ ṣe fún ọ̀rẹ́ tọ́lọ̀ ṣe fún ọ ní kọjú kó mọ ọ lákọjú kó dùn mọ́ ìyàwó lè sọ fún wa pé òǹzúrù ilé amúníwà dùn lẹ́kùn ẹni tí ò tó ilé kẹ́ máa wò lójoojúmọ́ o kọ́ àwọn fi dúpẹ́ ọlọ́mọdúpẹ́ ọlọ́mọdúpẹ́ tó fún mi ọmọdúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run máa wo ẹni tó rẹ̀ ọmọdúpẹ́ àlàáfíà máa ẹni tí ò lówó lọ́wọ́ tó ọmọdúpẹ́ àrísìkì máa ẹni tí ò ní ìtò ọmọdúpẹ́ yìí máa ẹni tí ò ní mọ̀tò ọmọwòye iṣẹ́ ìjọ lọ́lé kéwú tó mú àdá kamalágada lọ́wọ́ fùfú ní kéwú ó wá sásásá kò rí sá ó wá mú ọjà àgbá lọ́wọ́ ìtìrìtì ní kéwú ọ̀sìrìtà ọ̀sìdúpẹ́ ọ̀dọ̀ ọ̀rọ̀ tó wà pé nítorí ìṣúná wáyé kò sí fáwa kí lọ́n tó ń fẹ́ lẹ́yìn mọ̀ kí lọ́n tó ń fẹ́ lẹ́yìn àbíkí bàdá Muhammad kí lọ́n tó ń fẹ́ lẹ́yìn adémọ̀tọ́ náà tó fọ́ tó wọn tó lọ yà síbòmí ìbálẹ́jọ́ ló jẹ fún ọ lójú ọ̀gbìn ìdàgbé kíámà. so ọgbẹ́ tí máa ti ń ṣerú báyìí onítọ̀ yẹn kò ní yé máa fojú tẹ́ńpẹ́lú ìdẹ̀rẹ̀ ọlọ́run tába ní ká dúró lé kí láǹfààní tó wà ń bẹ̀ kí ni orin tó wà ń bẹ̀ kí ni àwọn kan tó wà ń bẹ̀ alákọ̀ọ́kọ́ pé gbogbo à ń díẹ̀ sí ní ikú níbẹ̀ gbogbo tó bá ní ikú ń bẹ̀ ó ń túmọ̀ sí pé ìmọ̀ nílẹ̀ jìnnà dáadáa tó tọ̀ ọ ti polówó fún ọlọ́run nígbèsè ayé rẹ̀ gbogbo tó bá ọkọ̀ níbẹ̀ bákan náà ọwọ́ àrùn ti retí pé ọjọ́ ìgbéra kí a máa ń bẹ̀ tó náà kan gbàgbọ́ pé ayé ló máa wọ sínú àwọn ayé ló máa nù àǹfààní kan nù bákan náà ó tún dán lójú pé ọlọ́run bá ní kí ọlá ń bẹ ó sì lágbára lórí gbogbo nǹkan ó sì lè ṣe gbogbo tó bá fẹ́ ló lè ṣe wọn náà àǹfààní dàtò níbẹ̀ ni pé ń túmọ̀ pé lóòótọ́ olódodo ní ẹ níbi sùúrù àti gbogbo àdéhùn tó bá fi kàn ọ́ òye sùúrù òye tó bá fi kàn ọ́ lóore àtòore àtàbúrú àdáwò ló ń pè lọ́dọ̀ rẹ o àdáwò ní gbogbo ẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá ẹ̀wọ̀n ló sọ́ọ̀tì fájírì ẹ̀ bà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni kéèyàn ti sùúrù lórí àtìmọ́ṣẹ́ lọ́hùn sùúrù náà ni láàrin pé ìkàgò sùúrù àtọ́pẹ́ òòrè ni tọ́lọ́ ti kàfà pé gbogbo nǹkan níbi dá ẹ̀wò àbúrú gbogbo nǹkan èyí fi bẹ̀rù dá ẹ̀wò èyí fi dá ẹ̀wò èyí fi àríkì yìí fi dá ẹ̀wò èyí fi ẹ̀mí dá ẹ̀wò fi dá ẹ̀wò kẹ́ má jèrè iṣẹ́ tẹ́ ṣe èyí fi dá ẹ̀wò àmọ́ èyí tó bá ṣe sùúrù tó farada bá mi fọ́ ní ròdòdó pé àwọn ẹni tí wọ́n sì ti dé ẹ̀dá ní inna lillahi wa inna ilayhi raji'un àdúgbò àti nǹkan tó ọmọ rẹ̀ kú sílẹ̀ rẹ̀ jóná ó ní nábùsí láti tẹ̀mọ̀lẹ́kùlẹ̀ àṣìyá àdá ìbátan
fàkífà áásá àdàṣe ìdàdàbà ẹ̀mí tó ní dúkìá ó padà kú kí ni mo fẹ́ wọn kú ìlà nítorí dúkìá tó lọ sí bí mo fẹ́ bí mo kọ̀ nínú kí n lọ sọ́jà kó lọ síwájú mi ọ̀kan ó sì kàn bẹ́ẹ̀ ọlọ́run ní bẹ ó sì ṣe sùúrù. arákùnrin àti lóbìnrin ẹ jẹ́ kó wá lọ yé wa wípé sùúrù ìkàgbọ̀n rẹ̀ dáa ẹni tó bá ti dúró déédéé sí díẹ̀ sìn dájúdájú sùúrù rẹ̀ tó pinnu bákan náà kájọ́ déédéé ẹ̀sìn àfùnbà pé ènìyàn kò gba ọlọ́wọ́ sí fọ̀rọ̀ rẹ̀ lé ọlọ́run lọ́wọ́ bákan náà ẹ wá rí o kí ẹ máa bọ́ lọ́run dédé kọ́ máa dọ́gbọ́n sọ́lọ́run kọ́ máa ronú àti borí kádàrá tọ́lọ́run kọ́ lẹ̀ fún ọ tó ti kọ́ láti pilẹ̀ abẹ́ẹ̀kọ́ kọ́ kó di ẹ̀sìn kọ́ lọ́sẹ̀ sì má abẹ́ẹ̀kọ́ kọ́ máa fi ẹsẹ̀ kan rẹ̀ méjì abẹ́ẹ̀kọ́ kọ́ lọ yan ọlọ́run míì nídìí ẹ̀yìn ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ kọ́ lérò wípé kọ́ wá lérò wípé eléyìí ni ó mú ọ ni ó jẹ́ ìyẹnjú ni ó sì jẹ́ àbáyọ fún àdánwò tó bá ọ àti àmì wò tọ́lọ̀ ń gbé wá sọrí ni o àánú ni o èròǹgbà tó sì burú ni o ìpín ibú sì ní fún ọ àpẹẹrẹ orí burúkú sì ní o àti bọ̀tán tí o sì dára ọkọ̀ mọ́ta sọ wá ń bẹ̀ nítorí pé ìsákòndì ẹ̀sìn ìyẹn ọlọ́run míì kò ní kádà ọlọ́run bá padà bí ìgbà ti pé yóò tó lé fún aburú míì fún ọ ni yóò tó wá dá ìṣòro míì rẹ̀ tí ò ní àbáyọrí fìtínà tí ò ní àbáyọ ju pé kọ́ padà sí ọ̀dọ̀ ọlọ́run sọba kọ́dọ̀ lọ ti kúrò sọba padà sọ́dọ̀ rẹ̀ ó sì rẹ́ẹ̀dì láti gbọ́ ọ́ gbọ́dọ̀ fà pé wàhálà wíṣà kọ́ máa lọ́sọ̀rí ikọ̀ tẹ́ ẹ bá dúró déédéé sójú ọ̀nà tí mi ọlọ́run fi yín sí ni tẹ́ ẹ fẹsẹ̀ kan ẹ̀ méjì láti fọ iná hàn máa hàn dáadáa kọ̀ èmi ọlọ́run mo ní díẹ̀dá tó pọ̀ lọ́sìn mo lè ṣe fún yín láyé bí ìṣẹ̀dá fún yín kò sí tẹ́lọ́rùn kan tó ju mọ́ ní ẹ̀dá lọ bẹ́ẹ̀ yóò bá ti ní imáyìn kò ní ìtẹ́lọ́rùn láyé ìdààmú ayé ó ba ìdààmú tọ̀run ó ba kó wá sọ pé ẹnikẹ́ni tó bá lóun ṣe tọrọ mọ́ ìgbésí ayé tó kọ́kọ́ ṣe ayé yóò fún ọrùn rẹ̀ yóò sì wọlé ọlọ́mọṣẹ́ àlọ́mọ náà ànábì Muhammad sọ̀tọ́là oyin tó bá fẹ́ tọrọ nǹkan ọlọ́ọ̀ ní kọ́ tọrọ lọ́dọ̀ rẹ̀ tó bá fẹ́ wá ìrànlọ́wọ́ ọ̀rẹ́ kó wá dọ̀ ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ wá lọ mọ̀ wípé báwọn kan bá kóra wọn yọ pé ọkùnrin asọ́dẹ̀yàn wọn ò lè fi kẹta sọ́dẹ̀ ìbí tọ́nà bá kọ́ lẹ̀ fún ọ lọ́wọ́ tẹ̀sán ti gbogbo tó ní ẹgbàjẹ́ parẹ́ ẹ̀kọ́ gan àìlera wọn tọ́nà bá kọ̀ ní àmọ́ ìlera kan ò lè bọ́ àti gbé kálámù sókè ìwé tá a kọ́ sí ó ti gbẹ kò lè change ọlọ́ọ̀ni kọ́ dúró lè ẹ wá mọ ọlọ́mọ pé ayé táwa yìí ayé àdánwò ni o ayé táwa yìí ayé wàhálà ni o ayé táwa yìí ayé iṣẹ́ ni orí ọ̀fẹ́ ẹ má jàmbá gẹ́gẹ́ ni ọ̀rọ̀ sọ fáwọn ọmọ ènìyàn à á ṣe kátó-jẹ èèyàn kọ́ gbogbo abẹ̀mí tí ń bẹ láyé à á ṣe kátó-jẹ ni gbogbo abẹ̀mí tí máa ti nílò kìtì nílò rẹ̀ àfà ìṣe làfà ìjẹ àmọ́ ọ̀fẹ́ ṣe ọ̀fẹ́ jẹ ìjẹkújẹ lọ́ọ́ jẹ ní ó sì fọ́ níkùnyà ìlọ́ọ́ jẹ yáyá ní sáà yọlọ ti wí ni o yáyá ní sáà ẹyọ ọmọ ènìyàn innaka kadihun ila rabbika kadihan ìlà ọmọ ènìyàn mọ̀ pé gbogbo tọ́ka jẹ́ láyé ọ̀ ṣe wàhálà kan torí jẹ́ ni kadihan ní wàhálà tí kìí ṣe díẹ̀ fámọ̀dà kì í àmọ́ afẹ́ nímà afẹ́ ṣiṣẹ́ mà afẹ́ lówó afẹ́ ṣe owó ní sọ wọ́n di ẹ̀rú àdìjànú. ẹjọ́ lọ yẹ wa pé àlè yá àlè gbò bàbá tí kò lọ àánú àdánwò kan bàbọ̀ sínú àdánwò kan bàbọ̀ sínú àdánwò kan bàbọ̀ sínú àdánwò kan torí pé àdánwò bí òkú rẹ̀ níbi ìdáyà ọmọ ẹ̀dá sàárè nìkan gun rẹ̀ sàárè onìkan gun rẹ̀ àwọn fóònù àbọ̀sí nìkan ni títí kó fìdé ẹ wá jórí wa pé ọjọ́ gbẹ̀rẹ̀ kí á máa nàjà máa ń wá o òun ló máa sẹ́kù òun ní ìgbésí ayé tó dáa òun náà sì ní ìṣẹ̀mí tí ó dára báyìí ẹ dákun ẹ jẹ́ ká dúró léde ẹ̀sìn lọ́nà ti pa á láṣẹ ẹ jẹ́ ká dúró ti tẹ́lẹ̀ fún ọlọ́wọ́ bá ẹ jẹ́ ká wá fẹsẹ̀ wa múlẹ̀ ẹ̀sìn tá à ń sìn kò burú pé ọwọ́ mọ́ṣáláṣí orí pé òní júmọ̀ aláwọ̀ Muhammad sọ̀rọ̀ sọ́là ó lẹ́yìn tó bá pa jímọ̀ kan jẹ ní àdájíyàn lọ́wọ́ ààrẹ tí ìṣẹ̀lẹ̀ lórí ọlọ́wọ́ sápọ̀ ọ̀kadà òrè kò tún wọ́n mọ́. nítorí àdìsí yìí lọ́kọ̀ wá kírun nítorí ọlọ́run àmọ́ wọ́n ní dábìnà yìí wọ́n fẹ́ pín owó kàdé nì lọ́wọ́ àtúndẹ̀ wá kírun àbẹ́ẹ̀kọ́ wọn lòdì àdúrà wọn wá tó owó tá a pínlẹ̀ fún òtó èyí sì lọ kí jàmá tó lọ wá kí jàmá yìí là lọ́kẹ́ jàmá látàrí bó bá ti kírun òun náà tún alópin olópin sí tẹ̀lé àwọn ẹ̀dá gbogbo tó ọmọ lónìí aláwọ̀ ẹ̀kún lọ́rọ̀ sọ lọ́rọ̀ bàlú tó parí òun bẹ́ẹ̀ zọ́ọ̀bà tí lóbìnrin ẹ̀fọ́ ẹjọ́ ẹ̀sílẹ̀ fọlọ́ ẹjọ́ ẹ̀sílẹ̀ ìjọsìn ẹ̀sílẹ̀ fọlọ́ ẹ má lò kankan mí ìmọ̀ lára tẹ bá aládùn àṣetẹ́ nìkan tọrọ wọn lọ́wọ́ ẹ̀wọ̀n àti gbàgbé àwọn kò burú kọ́ torí ẹ̀ ọlọ́run kọ́ wá kíjímà kọ́ wá forí kalẹ̀ kọ́ tọrọ nǹkan kọ́ tọrọ nǹkan kọ́ lọ sí mákà kọ́ tọrọ nǹkan àmọ́ mi bímọ. وجهه ولا تعد عيناك انتبهوا للآية لسه ولا تعد عينيك ولا تعد عيناك عنهم ṣẹ́rí gbogbo ìjókòó táwọn ajókòó yìí a retí ìwọ̀kanjú pé a fẹ́ jí ẹ̀mí lọ a fẹ́ kí ẹ̀mí kó wà ní ààyè
ẹgbọ́n wọn sọ pé àwọn pòfẹ́sọ̀ àwọn lọ́ọ̀yà ńláńlá àwọn èèyàn gbàgbàgbà wọ́n wá sí ìbáyìí àbí gbogbo àwọn tó wá sí ìbáyìí sìn ẹ rí pé wọ́n pa ipò wọn wọ́n pa mọ́ ara torí pé wọ́n fẹ́ kí ẹ̀mí kó yè ṣe rí ẹ̀mí tó táwọn yìí qad aflaha man zakkaha qad aflaha man zakkaha ẹ má gbé lárúbáwá yé agbọ́kùnrin nìyẹn ọlọ́run fi tẹ́sítíàsì nurse ó ṣe nísìlẹ̀ sí àwọn èèyàn fífọ ẹ̀mí ìmọ̀ ọlọ́run fi tì sí ọ̀dọ̀ àwọn èèyàn qad aflaha ó ti lánjú rẹ̀ kíámà o ó ti lẹ́lẹ́ ayé man zakkaha ẹ̀ ń bá fọ ẹ̀mí ìmọ̀ fífọ ẹ̀mí mọ̀ yìí sìn kì í ṣe wọ́n pé èèyàn máa sọ pé òun jẹ́ ìtọ́lọ́dọ̀ ọlọ́run ọba ìwọ fún wa sá eré kó fẹ́ fọ ẹ̀mí ara ẹ̀ mọ́ ìjókòó dájókòó yìí sìn ìjókòó pé a fẹ́ fọ ẹ̀mí mọ́ kẹ́mi kó yé ni ẹ̀mí máa ń kú tọ́pìkì kan fún mi tọ́pìkì kan tó yẹ kí á tírìtì ni ó ní ìdí kí á tírìtì ẹ̀ pẹ̀lú farabalẹ̀ tó tàbá sọ̀rọ̀ al-madaris al-islamiyya qadiman wa hadithan al-qadama wal hadatha ó ní tọ́pìkì wa gbogbo al-madaris al-islamiyya qadiman wa hadithan àwọn léèkéwú kí ló pè ní léèkéwú ó ní ibi kan tá a dákalẹ̀ láti lè ní ká tọ́ ọmọ lórí pé kó gbọ́ ẹ̀sìn yé láti lè ní ká tọ́ ọmọ lórí pé kó lè mọ kéwú láti lè ní ká tọ́ ọmọ tó pé àwọn ọmọ tó pé wọ́n á dàgbà wọ́n padà di àfà wọ́n padà di ẹni tó pé kí ni ó ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún àwọn èèyàn wallahu la yu'badu bi'uquli bal bi hukmihi wa bi shar'ihi al-manqul sallallahu alayhi wa sallam wallahu la yu'badu bi'uquli ẹ̀sìn islam ó yàtọ̀ sí gbogbo nǹkan tó ń pè ní ẹ̀sìn wallah ní ẹ̀sìn islam ò kí ń ṣe àwọn afáàní Allah la yu'badu bi'uquli à ń sin lọ́wọ́ ọba nínú islam kì í ṣe pé ọ̀rọ̀ pé à ń fọ́ọ̀mù ẹ̀sìn àmà sin ọba nínú islam ní ẹ̀sìn tàbí fọlọ́ kó tẹ́wọ́ gbà a sì pẹ̀lú pé kí ni ọ bi hukmihi bi shar'ihi wal manqul ká sì pẹ̀lú nǹkan tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó gbà látọ̀dọ̀ Ọlọ́run bá ní òun ló wà bí ọ̀rọ̀ ẹ̀sìn tiwa ẹ̀sìn táwọn ẹ̀fọ́n tó kó tẹ́wọ́ gbà ó ẹ máa gbọ́ wọ gbogbo àfà látòkè délẹ̀ ló fẹnu kò lórí ń pè nǹkan tá a bá gbé ní ẹ̀sìn táwọn ẹ̀fọ́n kó tẹ́wọ́ gbà má jẹ́ méjì gbọ́dọ̀ pé sí i alákọ̀ọ́kọ́ kó jẹ́ pé káàlì sọ̀lùwájì kó jẹ́ kó wà sincere kó wà fún tọ́lọ́run bá nìkan kánbélé that is number one that's the first condition secondly ó náà ní pé kí ni ọ kó tẹ̀lé bí ànábì Muhammad islam bó ṣe ṣe kí ni ọ bó ṣe ṣe ẹ̀sìn àjẹ́ pé a ní ìdí àwọn èèyàn kan tó pé kí ni ọ wọ́n gbọ́dọ̀ lọ kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ní ibì kan tó pé àná máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún àwọn èèyàn kí lọ́lọ́ sọ́nu suratul Kahf wa ma kana lil mu'minina liyanfiru kaffatan falawla nafara min kulli firqatin minhum ta'ifa limadha liyatafaqahu fi ddin yáàni nípa gbogbo láàrin àwọn mùsùlùmí sìn agbọ́dọ̀ nílé kí ó tó pé àwọn kan á lọ specialize lórí ọ̀rọ̀ ẹ̀sìn ń bẹ ìtumọ̀ ilé kéwù lásán o ìtumọ̀ ń pé ilé kéwù ní pé o ibi kan tá a dálẹ̀ lórí pé a fẹ́ máa tọ́ àwọn èèyàn lórí ọ̀rọ̀ ẹ̀sìn a fẹ́ kọ́ àwọn èèyàn tó máa padà di àfà kullu nafsin dha'iqatul maut àbí wa ma ja'alna li basharin min qablika al-khulda afa in mitta fahumul khalidun kò sí tó máa sọ́kùn máa wà láyé gbére àfà kan á dé á lu àsìkò ẹ̀ àwọn míì àtúndé lẹ́yìn ẹ̀ ni a lè gbọ́dọ̀ pè bí ẹ̀ fún ọ̀rọ̀ Islam pé àwọn tó ń bọ̀ lẹ́yìn wọn tó máa handle Islam wọn báwo ni àgbọ́yé wọn ṣe máa wà òun yẹ pé a fi ní bùkátà sí pé ká ṣe kí ni wọn kádálé ilé ìkéwù kalẹ̀ tó pé ìtumọ̀ ilé ìkéwù ká summarize ẹ̀ definition ẹ̀ ó ní pé ibi tí a dá kalẹ̀ o láti ní ká kọ́ ọmọ ń kéwù tó máa gbọ́ ẹ̀sìn yé tó máa lè ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún àwọn èèyàn tó máa fi ìmọ̀nà tó máa tán ìmọ̀nà tó máa tán ìmọ́lẹ̀ sí ọ̀nà bí òṣìṣẹ́ ẹ̀sìn Ọlọ́run bá ní ẹ̀sìn tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó máa tẹ́wọ́ gbà nǹkan tó ń pè pé ilé kéwú òun nìyẹn ilé kéwú yìí ó ti wà láti ìgbà tó lọ ti ní kí Nàìjíríà kó wà ní nínú orí tó lọ ṣe fún ìjọ Ànábì Muhammad sallam Ànábì Muhammad sallam la tazalu ta'ifa min ummati ala al-haqqi zahirin nígbà àwọn kan nù ojú èmi Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n wà lórí wípé àwọn máa wà lórí òdodo ní lórí pé súnà Ànábì Muhammad sallallahu náà máa sáré wípé kó rinlẹ̀ so eléyìí sì yìí Nàìjíríà gbàtọ́ wọn ní kí Nàìjíríà kó bẹ̀rẹ̀ a rí pé àgbọ́yé ẹ̀sìn òótọ́ kò dẹ̀ sí pé bóyá pé kéwú kó gbalẹ̀ bóyá gbalẹ̀ ń sìn
ó di pé kí ni ó di pé kọ́ pé ẹ̀sìn ọlọ́wọ́n ọba ẹ bá sọ ẹ̀sìn tó pé àgbọ̀dọ̀ sìn àfi bí ànábì Muhammad sallam bó ṣe sìn ó di pé kọ́nùkà kúkú máa sin ẹ̀sìn bó ṣe wù ú lóbi dípẹ́ wọn ní kí àwọn kan tọ́lọ́ ń ṣe oore lé lórí oore lọ́wọ́ bá ní ọ Allah yastafi minal malaikati rusulan wa minan nas istifa yàní ikhtiyar ló ń pè ní istibar ló ń pè ní ikhtiyar ká select àwọn èèyàn ká dìde ṣe oore lé èèyàn lórí ọlọ́run ṣe oore lórí àwọn èèyàn kan lọ́nà ní ó yá ẹ̀yìn ẹ̀dìde lọ́nà fi sí ẹ̀mí wọn pé kán dá àwọn ilé ìkéwì kalẹ̀ láti ní kán fi gba àwọn èèyàn kalẹ̀ nínú àìmọ̀ wọ́n dá ilé ìkéwì kalẹ̀ ọlọ́dẹ̀ ní kí ni ọlọ́run ní kí ó nípa àwọn tó dá ilé ìkéwì kalẹ̀ nígbà náà wọ́n pọ̀ rẹpẹtẹ o èmi ìwà tó pé ọlọ́run ní kí ó mọ kéwù débi tó ọlọ́run ní kó mọ̀ dé èmi ìwà tó pé kéwù tó mọ̀ ojú kékeré lọ báyìí àmọ́ pẹ̀lú ẹ̀ náà sì ó fi ṣiṣẹ́ sójú ọ̀nà náà ọba ó fi ṣiṣẹ́ sójú ọ̀nà náà ànábì Muhammad sallam èmi ìwà tó pé Kùránì nìkan ló mọ̀ ó dá ilé kéwù kalẹ̀ sí àdúgbò ẹ̀ ó kó àwọn èèyàn jọ wa ma taf'alu min khairin ya'lamuhu Allah gbogbo ìtọ́ṣe yìí sìn ìpolówó lásán wájú ọlọ́run báwo ọlọ́run gbà ọlọ́run adé gbà ọlọ́run adé fẹ́ gba àwọn bàbá yìí sí afẹ́fẹ́ eré wọ́n ṣe wàhálà ńlá wallah wọ́n ṣe wàhálà yìí tó yẹ pé gbogbo ìgbà tá à ń sọ tó yẹ pé ìgbà náà ọ̀pọ̀lọpọ̀ wà ń bí pé òun fi ọmọ òun sí iléèwé tó pé kò sí ìkọ̀kọ̀ bá tó àwọn àjùwọ̀n gbà náà ju iléèwé nìkan ṣe lọ àwọn bàbá kan dẹ̀ wà ń gbà náà tó yarí pé ọmọ àwọn kò ní ìwọ̀n nǹkan tó ń jẹ iléèwé wallah bàbá tèmi wà nù wọn bàbá tèmi ẹni tó bá ti dé first jáde ní primary school pẹ́rẹ́ kó mọ̀ pé òun ò ní option òun lọ lé kéwú ni wallah kò ní option ibi ló lọ ilé kéwú straight ni èmi wà náà àwọn tó yẹ pé wọ́n bá yẹn lọ mo ní ẹ̀gbọ́n kan wọ́n pè ní Dr. Abdulmumin Ọmọlájà Yusuf àwọn náà wà náà àwọn tó yẹ pé yes wọ́n mú wọn straight dájú wá dìde lọ jù wọ́n sílé kéwú ni wọn fẹ́ ká gbóòórùn nǹkan tó ń jẹ́ ilé ìwé torí pé kí ni ẹ̀rù ń bà wọ́n pé báwo lọ́jọ́ wájú wá ṣe máa jẹ́ wọ́n fẹ́ ká jẹ́ ní Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àwọn bàbá kan wà bẹ́ẹ̀ ilé kí wá pọ̀ rẹpẹtẹ ṣé pé gbogbo bàbá yìí wọ́n ń sá fún bí àsìkò náà bó ṣe rí tó pé gbogbo ọmọ tó ń lọ ilé ìwé ńgbà náà ó wọ́n nu wọn kẹ́ tó rí tó pé kí ni ó máa sin Ọlọ́run Ọba ó wọ́n nu wọn tó pé tó máa tẹ̀lé òfin Ọlọ́run Ọba ó wọ́n nu wọn lẹ́ẹ̀ tó máa sọ òfin Ọlọ́run kọ̀kọ̀ àti gbangba àwọn bàbá yìí dẹ́ ni wọn fẹ́ kúrẹ̀ kó ṣẹlẹ̀ sí ọmọ àwọn lórí pé kí ni ó fi dé pé ìmí ìfẹ́ ọmọ ẹ̀sìn ilé kéwú ìmí ìfẹ́ ọmọ kéwú níwọ̀n ọba àbí ó fi dá ilé kéwú kalẹ̀ iṣẹ́ ìwà ń lọ bẹ́ẹ̀ tí